ẹ má dá wọn lóhùn o torí wípé wọ́n ti mọ̀ pé ìjọ kan ń bọ̀ táwọn èèyàn máa ká táwọn èèyàn tí kíní yẹn máa cast òun náà ṣe fi àwọn nǹkan yẹn síbẹ̀ ó dáa táwọn èèyàn bá wá in the long run táwọn èèyàn bá wá mọ̀ pé irọ́ ni kíní nǹkan ẹ jẹ́ ká fi síbẹ̀ pé àwọn tó bá ti ń fẹ́ fi kíní ilẹ̀ ẹ pa àwọn tẹ́ bá rí wọn ẹ tún wá fi síbẹ̀ pé tó bá ti di ìrọ̀lẹ́ ayé òun làwọn nǹkan yẹn fẹ́ ṣẹlẹ̀ ayé fẹ́ parẹ́ ni àwọn ẹlòmíì lójú ara ẹ̀ báyìí ó ti ń fi pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ayé fẹ́ parẹ́ ni o àpọ̀dà ayé wo ló ń parẹ́ Saturday tó ń bọ̀ yìí àwọn èèyàn máa ṣe wedding àwọn tó máa ṣe tó ń fẹ́ ṣe wedding yẹn wọ́n máa bímọ náà àwọn máa bímọ náà àwọn ọmọ tó bá bí náà máa ṣe wedding wọ́n máa bímọ náà generation by generation ni so oníkálukú ni ó ní jẹ Muhammadu nǹkan tó wà in fact ègbé ni fúnjọ́ tó bí Muhammadu yẹn olórí burúkú ni tábàyẹ̀ tí wàá wò ń gbà míì ẹ rí pé Muhammadu náà tẹ bá kàwé yẹn rí pé ó ti sọ fún wọn náà pé òun ò kú mọ ibi tóun lọ àmọ́ torí pé àwọn wèrè tó ń tẹ̀lé wọn lè dánú rò ọpọlọ wọn ti lọ ẹ fẹ́ tẹ̀lé yàn ẹ ń tẹ̀lé ẹni tí ò mọ̀ yín rí kò rí yín rí ẹ ń tẹ̀lé ẹni tí ò sọ èdè yín tí ò gbọ́ èdè yín ẹni tí ẹ ò gbọ́ èdè ẹ wá ń tẹ̀lé kò yẹ kẹ́sì mọ̀ wọ́n wá fi kó yín lẹ́rú ni ní àwọn apọ̀dà kéwú tọrọ jẹ àwọn tó wá ń ṣe mùsùlùmí àtẹ̀sí gbá àwọn tó tẹ̀ pé wọ́n fi kíní yẹn jẹun èwo wá ní ìwọ tó jẹ́ mùsùlùmí tó lè dánú rò wọ́n náà kan tí ẹ wò ó pé as a parent okay ó fẹ́ bá okay bóyá tẹ́ bá tẹ̀ sí nóbì wípé ó dá ó fẹ́ bá wá parent ẹ sọ̀rọ̀ wá ń sọ èdè míì tí parent ẹ ò fi sí ẹlẹ́nu ò ń sọ a máa bí ẹ̀ náà pé kí ló ṣẹlẹ̀ what is wrong ìdí nìyí láwọn àfáà fi sọ pé tẹ́ bá fẹ́ tán bá fún yín kinní kan ó lè ní kẹ́ ṣe bísímìlà yẹn kẹ́ ṣe 1 million kẹ́ ṣe 500,000 bismillahirrahmanirrahim 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 ẹ̀yin ò rí pé Allah tẹ́ ń pè yẹn etí ẹ̀ ti di ni kò lè dáhùn eré ní nílẹ̀ Yorùbá yẹn tẹ́ bá wo ilẹ̀ Yorùbá tó bá fẹ́ pe kinní kan ẹ̀ẹ̀mẹ́ta ní maximum tó máa ní kò pé nìyẹn wọ́n á ní tá a bá pe òkú ní pópó alààyè ló máa dáhùn wọ́n á pè lẹ́ẹ̀kìnní wọ́n á pè lẹ́ẹ̀kejì wọ́n á pè lẹ́ẹ̀kẹta ní ó máa dáhùn àwọn kan wá ní kẹ́rà máa ka kinní kan ní 1 million wọ́n ń fa àkókò yín ṣòfò ni so ẹ ti darúgbó kẹ́tẹ̀ tó realize pé rọ́ ni ẹlòmíín sí yìí ó ti mọ̀ pé rọ́ ni kinní yẹn báyìí àti fẹ̀sìn lẹ́ kí wọ́n làwọn èèyàn wá fẹ́ sọ báyìí aláyé fi kinní yẹn lé nǹkan kan ò lè ṣe àwọn nǹkan táwọn èèyàn bá fẹ́ sọ ẹjọ́ máa dà sẹ́rìn ni pé ẹjọ́ máa dà sí rọ́ọ̀fù ni pé olórí burúkú ni ọ̀bọ̀ Muhammadu yẹn ó gbé mi gògó àwọn lárúbáwá yẹn ó ya wèrè gan wọ́n scam wa o ẹjọ́ máa dà sí rọ́ọ̀fù ni náà ẹ máa dà sẹ́fẹ̀ àwọn àfáà yẹn wọn ní jèrè wọ́n scam wa o bẹ́ẹ̀ ṣe máa dà sẹ́fẹ̀ nìyẹn nǹkan kan ò lè ṣe ẹ̀sìn Islam irọ́ ni Ọlọ́run ò lẹ́sìn ibi tẹ́ ti máa mọ̀ pé Allah ò lè ẹ́fà jọ Ọlọ́run Allah ó dá àwọn èèyàn tó wá ní kèfèrí ó ní àwọn tó kórìíra àwọn tí ó bá ti gbà fún Allah kí ni yóò make sense now nílẹ̀ Yorùbá gan wá ní tá bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí a máa fi tòsì fámọ́ra ni wọ́n ní ọmọ ẹni kì í burú títí ká lè fẹ́kùn pa jẹ kì í ṣe bí tààlà irọ́ burúkú ni kíní yẹn yẹn jí náà Allah wa máa sọ pé ẹni tó bá ti ṣe Islam wọn ìyá ẹni bàbá ẹni ẹkọ ẹ̀yìn sẹ́fì ìyà jẹ́ ẹ pa wọ́n jẹ́ sọ fún wa ń bì yí pé ọmọ ẹni ò kí ń burú títí ká lè fẹ́kùn pa jẹ òbí sọmọ nìyẹn o òbí sọmọ ìyá bàbá sí ọmọ ẹ wá ń sọ pé wèrè kan Allah kan níbì kan òun ló dáyé ló dọ́run ó wá ní kẹ́ máa pa àwọn èèyàn tí ó bá ti gbàgbọ́ ní Allah nígbé ẹni tí ó bá ti ṣe Islam kórìíra ẹ̀ kò bá jẹ́ ìyá ẹ̀ kò bá jẹ́ bàbá ẹ̀ ẹ̀dẹ̀ sọ pé ẹni yẹn ló dá ló nígbà tó mọ̀ ṣé ẹni Allah yẹn ò mọ̀ tẹ́lẹ̀ pé ẹni tó ń lọ yìí kò kí ń ṣe mùsùlùmí ni àwọn lárúbáwá ni mùsùlùmí ẹgẹ́ ti kíní yìí gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan gbogbo ìran kọ̀ọ̀kan ló ní àṣà àti ìṣe wọn gbogbo ìran kọ̀ọ̀kan ló ní èdè wọn gbogbo ìran kọ̀ọ̀kan ló ní òrìṣà wọn ló ní déìtì wọn tán máa bá sọ̀rọ̀ pẹ̀lú èdè ẹnu wọn èdè wọn Allah Arab deity ni Islam Arab culture ni this thing is very clear very simple tá bá explain nǹkan tó rẹ̀ mo ṣe máa sọ bá àwọn mùsùlùmí yẹn olódo ni wọ́n they are illiterate bloody illiterate mentally they are not fit
kan wà ní àwùjọ àwọn èèyàn ká no possible ni ó yẹ ká máa àwọn mùsùlùmí tó bá ti ń ṣe kí ni ó yẹ ká máa ní kó máa display result wọn gan online tá kó máa check capacity wọn mental capacity wọn ká kó máa check ẹ̀ pé báwo lè ṣe ó jẹ́ sọ pé ó kàwé báyìí àwọn òbí ẹ̀dẹ̀ rán ẹ lọ school báyìí like ó wá fẹ́ wá nǹkan tó fẹ́ sìn nǹkan yẹn kò wá gbé dé ẹ ó wá fẹ́ wá nǹkan tó fẹ́ sìn ó ní láti kọrí sí ìlú míì ó ní láti kó owó lọ fún wọn láti lọ kíṣì gidi yẹn ó dẹ̀ sọ pé ó lọ school ó dẹ̀ sọ pé ó ní brain no something is wrong now nǹkan kan wrong ó wá lọ ń kọ́ èdè elédè torí pé ó fẹ́ fi jọ́sìn fún ṣìgìdì kan àwọn tó wá lọ kọ́ èdè wọn yẹn wọn ò lè fún ẹ ní citizenship ìlú wọn torí pé o gbọ́ èdè wọn ó lè sọ pé o gbọ́ Dutch nísìn pé o gbọ́ èdè Germany kó o délùú wọn kó o ṣe exam kó o pass kó o máa fún ẹ ní citizenship kò possible ó lè sọ pé o good gan fluent gan nínú English nísìn kó o ṣe gba àwọn test tó máa ṣe yẹn kó o wá sílùú wọn kó o máa fún ẹ ní citizenship kò possible kó lọ sí Finland kó gbọ́ èdè wọn máa fún ẹ̀wé kó lọ Netherlands kó gbọ́ èdè wọn máa fún ẹ̀wé àwọn wèrè kan wá ní kó wá máa kọ́ èdè wọn torí pé ó fẹ́ máa bá wọn sin ṣìgìdì wọn kò sí bó ṣe fẹ́ gbọ́ èdè wọn tó hàn lè fún ẹ̀wé something is wrong no something is wrong pẹ̀lú àwọn tó ń ṣe Islam wọ́n ti brainwash wọn beyond repair so Ọlọ́run nìkan ló lè wò wọ́n sàn ló jẹ́ pé ńgbà míì téèyàn bá jí kéèyàn máa fi wọ́n ṣàdúrà pé ẹ ká máa wúre fáwọn tó jẹ́ ọmọ Yorùbá tó ń wà nínú ẹ̀sìn yìí sincerely in a same country irú àwọn ìlú tó da ẹ̀ lè rí wọn kí n expose ọmọ kékeré sí religion because ó máa ń ba brain jẹ́ nìyà kí federal government of Nigeria kàn ṣe òfin yẹn wípé kàn yọ IRK and CRK because tójú àwọn èèyàn bá là àwọn èèyàn ní láti protest they need to remove IRK and CRK kúrò ní school. You don't need to expose our children to religion until they are adults because religion is a cult. Then normally ronú critically pé okay kan tó gbàgán wá ní kí ló wà nínú ìwé yẹn let me see wọ́n kà wọ́n go through ìwé yẹn ìwé eléyìí no mi lè tẹ̀lé ẹ̀sìn eléyìí ẹ̀sìn eléyìí náà irọ́ ni tó bá ti kà táwọn náà bá ti rí pé kò sí ìtàn wọn ńbẹ̀ everybody ló ní history tiẹ̀ náà pé kò sí history wọn nínú ìwé yẹn definitely it's not for them àwọn ọmọ yẹn máa mọ̀ easily wọ́n máa mọ̀ wọ́n ti brainwash àwọn ọmọ kékeré yẹn báyìí sìn kẹ́ wòye years tó máa take wa so ló fi jẹ́ pé àwọn àgbàlagbà tó bá ti kọ́kọ́ wà liberated àwọn èèyàn gan ní Naija àwọn èèyàn ti ń sọ fún mi pé wọ́n ń lọ sí school àwọn ọmọ wọn wọ́n sọ fún wọn pé àwọn ò fẹ́ kí ọmọ wọn ṣe IRK àbí kó ṣe CRK time tí wọ́n bá fẹ́ fi ṣe IRK àbí CRK kọ́ ọmọ yẹn lọ sí library tí library bá wà ní school yẹn kò sí course kan tí mo rò pé fẹ́ study tán wá sọ pé it is compulsory you must pass either IRK or CRK kò sí so you have the right láti sọ fún wọn school pé ẹ ò fẹ́ kí ọmọ yín kó ṣe IRK ẹ ò dẹ̀ fẹ́ kó ṣe CRK ọmọ yín kò kí ń ṣe ọmọ Israel kí ló fẹ́ ṣe CRK fún ọmọ yín ò kí ń ṣe Arab kí ló fẹ́ ṣe IRK fún Islamic religion knowledge belongs to the Arabs àwọn yẹn náà ní Islam it is their culture. So ẹ̀yin èèyàn wa aníṣẹ́ tó pọ̀ láti ṣe tẹ́ bá fẹ́ kàn brainwash àwọn ọmọ yín tẹ́ dẹ̀ fẹ́ kàn wá lu àwọn ọmọ yẹn against yín you need to go to their respective schools ẹjọ́ ọmọ yìí mi ò fẹ́ kó ṣe IRK mọ́ mi ì dẹ̀ fẹ́ kó ṣe CRK mọ́ kò sí nǹkan kan wọn ò lè ṣe anything sí tó kò ní pẹ́ ń fail ẹ̀ kàn fi pé kó attend NA dẹ̀ máa fi sí kò attend ẹ̀ so nígbà tí o ti attend ẹ̀ kò ní ìpò ń ṣe exam IRK àbò ń ṣe exam CRK nínú WAEC kò ní ìdẹ̀ kò sí course kan tó fẹ́ lọ ṣe ní bóyá College of Education ni àbí Polytechnic àbí University tó wà rántí pé you must pass IRK or CRK unless tó bá sọ pé o fẹ́ lọ ṣe Islamic Studies by that ẹ rí pé Islamic Studies yẹn gan máa kú because ẹ̀sìn Fúlàní ni now èèyàn kan ní IRK CRK is a core subject to art students in public secondary school mi ò wá mọ̀ yẹn o but there should be a way we can tí táwọn èèyàn lè ṣe guess ó yẹ kọ́ náà wà tí wọ́n lè gbà ṣe
to me ó yẹ kọ́nà wà because kò yẹ ká expose àwọn ọmọ yẹn sí àwọn religious studies yẹn àwa kọ́ la ní kò sí story wa ń bẹ̀ kò kàn. mi mọ school táwọn ń sọ ń pa ẹ̀ but it is not a compulsory subject for them. It's not compulsory. It's not compulsory now. Àwọn mi gan wọn It's ṣe not compulsory at kí all. ló fẹ́ ṣe RK fún kí ló fẹ́ ṣe RK fún wọn àṣẹ money school. kò wúlò náà so ẹ̀yin èèyàn wa ẹjọ́ It is ẹ jẹ́ ká jọ optional. ṣe kíni because tó bá ti yá àtọ́jú àwọn èèyàn bá ti là dáadáa ẹ̀rí pé mo sọ àwọn èèyàn máa protest wọ́n á sọ fún Ministry of Education wọ́n á scrap ẹ̀ wọ́n á yọ kúrò àwọn èèyàn máa protest nílẹ̀ Yorùbá o àwọn Haúsá yẹn in fact they have a very very big mountain to climb ìyẹn àwọn Haúsá yẹn because they have been conquered totally wọ́n ti conquer wọn then lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa ẹyẹ fún àwọn oníbàárà àwọn Fúlàní àwọn tó wà nílẹ̀ Yorùbá tó ẹyẹ fún wọn lówó ṣẹ́gun ẹ mọ̀ pé wọ́n wá dà wọ́n wá ní láti wá cause havoc lọ́dọ̀ wa ni reason tó ṣe ń kó wọn wá nìyẹn so àwa là ń fund bíbá ń fund terrorism ni ẹ má fún wọn lówó mo ti máa ń sọ pé ẹ̀yin tẹ́ bá rò bẹ́ẹ̀ ní ìdojúkọ kan àbí méjì ẹ ò ní any problem ẹ̀yin ẹ lọ sílé yín ẹ̀yin ẹ lọ ṣe nǹkan tó ń ṣe nílé yín yẹn just go and nǹkan tó ń bọ́ nílé yín yẹn ìwọ lọ bá wọn bọ́ ọdún kan tó o bá ní rí yàtọ̀ fact mo ń sọ fún yín o ẹ má lọ bá àáfàá kankan ẹ má lọ bá pásítọ̀ kankan kàn máa gbé yín mọ́ra ni ẹ ṣe ìwádìí kí ni nǹkan tí wọ́n ń bọ ní ìdílé yín ibẹ̀ ni kẹ́ ẹ lọ ibẹ̀ ni genesis problem yẹn tẹ́ ẹ bá ní ibẹ̀ ló wà ibẹ̀ náà ni solution wà tẹ́ ẹ bá lọ báwọn àáfàá náà wọ́n máa sọ fún yín pé àbẹ̀ ṣàdúrà ó fowó lẹ̀ ó pẹran irọ́ lásán ni ọ ìtàn náà fẹ́ kà fún ọ má fi pé nǹkan kan wà ní Kùránì tó fẹ́ kà ọ nǹkan tó ń kà ní Kùránì òun là ń kà fún yín tẹ́ ẹ rí yẹn ìtàn ni ọ ṣẹgẹt ìtàn ni so nǹkan tó dẹ̀ ń ṣe nílé àwọn Kùréṣí òun nìyẹn Islam tí Muhammadu fi kọ́ńkà àwọn tó gbé wá tó gbà lọ́dọ̀ àwọn Sabians tó fi kọ́ńkà wọn so àwa òde kì í ṣe ìran Kùréṣí ṣe understand it's very simple nǹkan tó bá ń ṣe ń lé yín ni kẹ́ ẹ lọ ṣe òrìṣà tó bá ń bọ́ ń lé yín ẹ lọ bọ́ kò sí èèyàn kan tó pe Ògún lọ́lọ́run Olódùmarè a ò pe Ṣàngó lọ́lọ́run Olódùmarè ṣe understand àwọn òrìṣà yìí là ń gbà dọ́dọ̀ Ọlọ́run Olódùmarè bó ṣe rí nìyẹn tẹ́ ẹ bá fẹ́ rí Tinubu ẹ ò lè kú giri lọ́sọ̀dọ̀ Tinubu tó ẹ̀yin náà wo system of government now a ní representative àwọn náà máa sọ pé nǹkan báyìí ló ń jẹ àwọn èèyàn mi ní community mi nǹkan báyìí ló ń jẹ wọ́n yà wọ́n dẹ̀ máa approve ẹ̀ látòkè so ẹ wòye ìlú tó wà ẹ wòye èdè tó wà ẹ wòye àṣà tó wà náà ó pọ̀ káwọn wèrè kan wá sọ pé àwọn fẹ́ connect ní direct Ọlọ́run Olódùmarè irọ́ ló ń pa o Allah ò kì í ṣe Ọlọ́run wọ́n fẹ́ fi Allah kọ́ńkà yín kẹ́ ẹ máa gba ọ̀dọ̀ Allah lọ́sọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè Allah ò dẹ̀ mọ̀ yín rí because Ọlọ́run ó ti ṣe Ọlọ́run ń ṣe bíi kò ń ṣàbòsí ó ti fún ní kálukú ń tiẹ̀ àwọn lárúbáwá ní tiwọn òun làlá Allah alimanat àwa Yorùbá ní tiwa òun ní Ṣàngó Ògún Ọbàtálá Ọya gbogbo anybody ló ní nǹkan tó ń ṣe ń lé wọn nígbà èmi tó bá pé nǹkan tó ń ṣe ń lé tèmi mi ò lè pé ìwọ pé kó wá ṣe nǹkan tó ń ṣe ń lé mi náà èmi lèmi máa lọ ṣe nǹkan tó ń ṣe ń lé mi tó máa bá mi gbé nǹkan ẹ̀rọ sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè very fast ìwọ ni wọ́n máa lọ ṣe nǹkan tó bá ń ṣe ń lé tọ̀dọ̀ tiẹ̀ so àwọn kan á máa sọ pé lakum dinukum waliya din a ò pè yín ms ò sọ pé kẹ́ wá ṣe nǹkan tó ń ṣe nílé ẹ̀ olówó Èkó ò ní kẹ́ wá ṣe nǹkan tó ń ṣe nílé ẹ̀ Àkànbí ò ní kẹ́ wá ṣe nǹkan tó ń ṣe nílé ẹ̀ nǹkan tó ń ṣe nílé yín là ní kẹ́ ẹ lọ ṣe àwọn kan á máa sọ pé Islam ló ń ṣe nílé yín ọ̀hún lè ṣe Islam nílé ẹ̀ unless tó bá pé Fúlàní ni ẹ́ unless tó bá pé Fúlàní ni ẹ́ ibẹ̀ ní kò ti tètè fúra pé ó dà pé Fúlàní ó dà pé àwọn bàbá ẹ̀ ó dà pé wọ́n forí rìn ó dà pé wọ́n fi ẹsẹ̀ rìn wá sínú ìlú ilẹ̀ Yorùbá yìí ni wá ti tètè mọ̀ ní pé òun ṣe ọmọ ìlú yìí ọmọ àlè ni ẹ́ wá ti tètè mọ̀ tàbí tó bá yẹ pé wọ́n ti borí yín ẹ mọ̀ pé Islam ogun ni tó bá ti borí yín nídìílé yín ẹ̀yin tí Islam ò bá ti borí nídìílé yín ẹ máa dúpẹ́ o oore ńlá ni o mi ì parọ́ fún yín oore ńlá ni ẹ padà lọ sí agboolé yín nǹkan tó bá ń ṣe ń lé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe gbogbo àwọn orúkọ òfò tó ń ti fún wa ẹlòmíì mo máa ń lo èmi as an example nílé wa Adékúnlé là ń jẹ́ kán tó change èèyàn kan ló gba Islam kó tó change ẹ̀ sí nǹkan míì so orí mi tó dẹ̀ ti èmi náà ni máa tún padà change ẹ̀ sí ibi tó yẹ kó wà so àwọn èèyàn báyìí náà dẹ̀ pọ̀ ẹlòmíì Isiaq ni surname ẹ̀ tó bá meanwhile kò kí ń ṣe Isiaq ó jẹ́ pé Ògúndélé ló ń jẹ́ ó lè jẹ́ Ògúndélé ni ó ń jẹ́ èèyàn kan ló kàn máa sọ pé ẹ ti gba Islam báyìí lé ní báyìí Ògún tẹ̀ ń bọ̀ yín sì yẹn máa pátì so a máa pààrọ̀ orúkọ yín kúrò ní Ògúndélé ẹ̀ ní máa jẹ́ Ògúndélé mọ́ ẹ máa jẹ́ Abdulrazak ẹ máa jẹ́ Abdulrasheed ẹ máa jẹ́ Muhammad ẹ máa jẹ́ Ali wọ́n máa fún yín lórúkọ lárúbáwá wọ́n ti pa Kádàrá àyàn dà láti ibẹ̀ yẹn
so systematically wọ́n fẹ́ pa kádàrá wa dà sáìdá. So Ọlọ́run Olódùmarè dẹ̀ nífẹ̀ẹ́ wa, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe Yorùbá àti bọ́. Mo dẹ̀ máa ń sọ mọ̀ pé gbogbo kíní because mo fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ pé ojú ogun la wa o. Ojú ogun because we mọ̀ pé no matter tá bá fight corruption will fight back. Àwọn ará bí yẹn wọ́n ti ń fìlẹ̀, àmọ́ wọn ò tí ì fìlẹ̀ dáadáa tó bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kán fìlẹ̀ ní pé káwọn tó wà ládùúgbò kọ́kàn ìyáde mọ́ṣáláṣí pé ta ló ní mọ́ṣáláṣí, ta ló ní ilẹ̀ yìí, ẹ gbé mọ́ṣáláṣí yín kúrò ládùúgbò yìí. Ẹ get táwọn gbogbo àwọn tó wà ládùúgbò tán bá ti já àwọn tí ẹ̀yin náà wo náà Islam yìí ó pẹ̀lú nǹkan tó ń dẹ́mi èèyàn légbodò náà tó yẹ kẹ́ sùn dáadáa. Aago 4 àwọn wèrè kan ti máa pariwo ẹni tó sick tó lọ hospital tán fún lóògùn tán ní kó sùn dáadáa, àwọn wèrè kan máa pariwo lé lórí láwákbárù aláwèrè wo alá tí ó wúlò. So àwa tá wà ládùúgbò, ẹ̀yin guys, ẹ̀yin boys tẹ́ wà ládùúgbò, ẹ̀yin tẹ́ ti jí lẹ́mà gbogbo àwọn ìmọ̀ọ̀mù mosque yẹn Fúlàní ni wọ́n, ẹ lé wọn dànù kó gba ilẹ̀ wọn lọ. So àwọn mosque yẹn kí wọ́n fi kọ́ ilé iṣẹ́ káwọn èèyàn àwọn tó wà ládùúgbò kan máa ṣiṣẹ́. Téèyàn bá ti jáde secondary school kó lọ ṣiṣẹ́, tó bá gbé college ni kó lọ college kó lọ ṣiṣẹ́. Bó ṣe yẹ kó rí nìyẹn, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Islam. Àwọn àfáà yẹn kan gba ilẹ̀ Arab lọ tó bá mọ̀ kán fẹ́ ṣiṣẹ́ àfáà, tó bá fẹ́ sin Allah kan gba ibi tá Allah ti wá kan gba bẹ̀ lọ. So ìgbà yẹn lèmi máa tó mọ̀ pé yes ó ti dójú ẹ̀. So àwọn àfáà tẹ́ bá ti ń rí wọn wá ti máa sọ fún pé àfáà ìdákẹ́ fi àdúgbò yìí lẹ̀, tẹ́ bá mọ̀ pé fẹ́ sin kẹ́ lọ sí ilẹ̀ Haúsá. Ìgbà yẹn lèmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Islam ti cast, wọ́n yẹn ṣe máa fìlẹ̀. So tó bá ti wá ń fìlẹ̀ báyẹn ṣe mọ̀ wọn ò ní dúró lásán. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà wọ́n ń ṣe lógun, wọ́n ń sa oríṣiríṣi. Ọlọ́run Olódùmarè ni ò jẹ́. Mo jẹ́ ti sọ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sá, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Ẹni tó bá ti perí wa níbi olówó Èkó ni Àkànbí ni èmi gbogbo wa tá à ń sọ̀rọ̀ lórí internet tá à ń jẹ́ kó yá àwọn ọmọ Yorùbá pé ẹ̀sìn yìí wọ́n fẹ́ wá fi báyé wa jẹ́ ni. Ìwọ kan wá lọ síbì kan ó wá pera ẹ láàfáà, ó wá lọ ń lo iṣẹ́ àwọn bàbá wa láti fi pe orí wa níbi torí kò sí nǹkan kan ní Quran. Ìyẹn sure ṣe get tó bá sọ pé nǹkan tó sure fún mi jù ní pé ó sọ pé wèrè kan náà fẹ́ ka Quran, òun fẹ́ fi ṣépè àbí ó fẹ́ ka Quran, ó fẹ́ fi ṣàṣeyàn dé play ni o, irọ́ lásán ni. Àmọ́ ó fẹ́ lo iṣẹ́ tọ̀dọ̀ tiwa, ó fẹ́ já ewé eléyìí papọ̀ mọ́ eléyìí, ó wá fẹ́ mú fọ́tò wa lórí internet, ó wá fẹ́ fi orúkọ wa sí, ó wá fẹ́ fi sa àìdá kan, ó fẹ́ fi sá sí wa. Bó bá ṣe ń sá máa rántí pé orí ìtọ̀dọ̀ tiẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àwọn mọ̀lẹ́bí tí wọ́n máa dáhùn wọn. Igbe rárá lára ń wọlé. Igbe rárá. Ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ yín bá gbé ara ẹ̀ ló máa fi lu o. Àrígiṣẹ́gi yín tó bá ṣẹ́gi orí ara yín lẹ máa fi gbé o. Mo ti sọ fún yín pé ẹ̀yin àfáà yìí ẹ jáde ẹ lọ túbá. Ẹ sọ òdodo fáwọn èèyàn. Nǹkan tó ń dùn mí jù ni pé àwọn wèrè kan sì wà lọ́n sì ń sọ pé nǹkan tá à ń sọ yìí pé irọ́ ni. Wọ́n sì ń retí pé káàfáà wọn jáde kó wá sọ pé irọ́ ni à ń pa fún yín láti jọ́ yìí o. Ẹ̀yin kò lè easy now. Ẹlòmíì retí kí Pastor Adébóyè kó jáde kó wá máa ṣẹ̀sọ́ fún yín pé Christianity scam ni o. Kò possible. Ìwọ gangan ló máa wí pé no ẹ jẹ́ kí n ti nǹkan tí mò ń ṣe yẹ jẹ́ kí n tú díẹ̀ wò. Ìwọ ló máa lọ kà á. Àwọn àáfàá yẹn ò ní sòdodo, ibẹ̀ ni wọ́n ti ń jẹ. Nǹkan tó lè mú àáfàá sọ òdodo ní pé tá àáfàá bá ríṣẹ́. Ẹ̀yin náà wo àwọn àáfàá yìí wọn ò níṣẹ́. Ẹlòmíì ò mọ bó ṣe ń ṣe òwò láti sọ 1 naira di 2 naira, wọn ò kò mọ̀ rí. Ṣé ní pé gbá mi pé kinní kan kó pé wọn ẹ lálùbáríkà ẹ ṣe kinní kan ẹ máa ní láti ṣàdúrà kan ẹ máa pé ẹran ẹ máa ṣe ó tán á dẹ̀ gbowó kán máa lọ láti letò kan sí letò kan kán máa sọ pé àwọn tójọ́ kán máa tójọ́ kiri kán dẹ̀ máa gbowó. Nǹkan tó ń ṣe nìyẹn. Ìgbà tí iṣẹ́ yẹn sì tó wá ti ń cast báyìí ṣe mọ̀ pé wọn ò níṣẹ́. Ok ṣé Suleiman Farouk làbí sọ pé kó lọ kọ́ṣẹ́ àbí Ìmáàmù Ọ̀fà ló fẹ́ lọ kọ́ṣẹ́ ní táìmù yìí. Lẹ́yìn kan wò pé wọ́n bá owó táwọn ti kójọ ìkan wá business wọ́n business dẹ̀ ní business yẹn ò bá mọ̀ pa ẹ̀ o lè kàn sáré kó bẹ́ẹ̀lù. So inú máa bí wọn bí kinní yẹn ṣe ń cast. Ẹ̀yin yẹn wa kò ìlú òyìnbó kò sí nǹkan tó ń jà fà, everybody ń ṣiṣẹ́ ni. Ẹ̀sìn ló bàlú wa jẹ́. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. Ẹ̀yin àfà ẹ má rí wa bí èèyàn burúkú, ẹ má rí wa bí pé à ń ba ìjẹ yín jẹ́. No, a ò ba ìjẹ yín jẹ́. Ọjọ́ iwájú àwọn àrọmọdọ́mọ wa là ń túnṣe. A ò fẹ́ kán gbalẹ̀ wa, a fẹ́ kán kẹ́ báyé wa jẹ́. Ẹ get tí irọ́ bá lọ títí tí irọ́ bá ti ń jò tọ́ ọjọ́ kan báyìí lòdodo máa dé, òdodo ló dé.
so ẹ má bínú wa, ẹ má kórìíra wa. Òdodo ló dé, tí mọ́lẹ̀ bá dé òkùnkùn máa paradà ni. Ẹ̀yin ní kẹ́ tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Ilẹ̀ pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àfáà yìí, ẹ lọ dáko. Ẹ̀yin àfáà tẹ́ wà nílọrin, ẹ fèsì iṣẹ́ iṣu nìkan. Kí gbogbo yín máa gbínṣu nílọrin, ẹ rí pa máa export iṣu. Ẹ wo owó tó máa wọlé. A máa export iṣu. Ẹ̀yin àfáà tẹ́ wà ní Ogun State, kẹ́yìn fèsì nǹkan èso lásán. A máa export oríṣiríṣi. Àwọn ìlú òyìnbó gba àwọn èso tó ń jẹ, àwọn nǹkan tó ń jẹ bí wọ́n import ẹ̀ ni. Wọ́n kó wọlé ni. Àwọn ìlú tí wọn ò gbé ẹ̀sìn lórí, àwọn ibẹ̀ náà ti ń ra àwọn nǹkan yẹn. Bẹ́ẹ̀ ni káwọn kan fèsì ẹ̀gẹ́. Oúnjẹ máa pọ̀ nínú ìlú wa. Mo ń gbìyànjú láti fún yín ní advice because ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ wa. Kò sí tẹ́ bá gbìn ó máa wù. Ó kàn lè kọ́kọ́ rí bákan, ẹ mọ̀ àgbẹ̀ ó kàn máa kọ́kọ́ rí bákan tí ó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Bóyá tí kinní yẹn ò bá tí ì so, tí ò bá tètè so. But tó bá di pé ẹ bẹ̀rẹ̀ sí harvest, owó máa dé, ìjẹ máa dé, ẹ máa bọ́ sáyé. Oúnjẹ máa pọ̀ nílùú. Ẹ̀yin àfáà ẹ jára yín. Ẹ tètè lọ máa ṣiṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ lóògùn iṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Wọ́n sọ pé Kùránì la fi ń dẹni gíga, Kùránì la fi ń dẹni òfò. Kùránì la fi ń dẹni yẹpẹrẹ. Bí mo ṣe rọra ń sọ fún yín yìí. Àwọn kan wà, àwọn yẹn wọ́n ti náwó gan nínú ẹ̀sìn Islam. Wọ́n ti jìyà gan nínú ẹ̀sìn Islam. Tí ó bá padà cast, tí kásàlà yẹn bá burst, tán wá rí wípé yẹn ni pé àṣedànù ni mo ń ṣe láti jọ́ yìí. Àfáà Sùláìmọ̀ dẹ̀ ń gbówó lọ́wọ́ mi gbogbo. Àfáà Sùláìmọ̀ dẹ̀ mọ̀, Àfáà Sùláìmọ̀ ti wọ gàwó. Tẹ́ni yẹn bá rí ẹ, ó máa lù ẹ́ o. Ó máa lù ẹ́ o. Ó máa bojú ẹ jẹ́ o. Ìdí nìyẹn tí mo ṣe dé ń tẹnu mọ́ sí pé kẹ́yìn ti lọ ṣiṣẹ́. Ẹ tètè jáwọn èèyàn tó pé aláyé wo Islam má bínú. Kẹ́ ẹ bá ti bẹ̀ má bínú. Islam yìí a kàn fi ń jẹun ni, irọ́ ni àṣà àti ṣe Lárúbáwá ni, má bínú. Lóòótọ́ mo ti gbowó tó pọ̀ lọ́wọ́ ẹ, má bínú. Jọ̀ọ́ ẹni yẹn máa dáríjì. Pé jọ̀ọ́ tó bá tẹ̀ wá lè rí ẹ̀kan fún mi kí nǹkan tí ẹ fi lọ ra seed, mo fẹ́ máa dáko ní báyìí. Ẹni yẹn máa tún fún yín lówó. Àtàwọn pásítọ̀ náà. Torí àwọn kan sọ pé torí nígbà tá a sọ̀rọ̀ pásítọ̀, àwọn Christian ló ń fọ́ǹdì wa. A ní láti fèsì ojú kan. Ìdí tá a ṣe fèsì ẹ̀yin ilé ní pé ẹ̀yin fẹ́ gbé ṣẹ̀ríà wá sílẹ̀ wa. Ẹ ṣe ká ní ẹ̀yin mùsùlùmí ẹ kọjá ìyẹra yín nígbà fẹ́ gbé ṣẹ̀ríà wá, Islam ní cast, ẹ kàn ra máa jẹun lọ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ti travel lọ Cairo tán fún yín ní scholarship tẹ́ lọ kọ́ ṣẹ̀ríà, ẹ kàn ṣàṣe dànù torí tẹ́ bá dé kò síbi tẹ́ ti máa lò. So ẹ máa dé síbi ẹ fẹ́ máa fẹ́ ọmọ kékeré, ẹ fẹ́ máa lo ṣẹ̀ríà. Nílẹ̀ Yorùbá they play. Wọ́n lu ẹlòmíì, wọ́n lu. Àwa Yorùbá bá ṣe jẹ́ èèyàn tó like peace story, bá ṣe wà okay táàkùn ra máa ń lọ táàkùn jà yìí. Tí wọ́n bá bá yín, tí wọ́n bá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ńlẹ̀. Ibi tẹ́ ti kírun láàárọ̀, ẹ máa débẹ̀ lọ́sàn, ẹ máa rò bóyá wọ́n gbé mosque yín kúrò ní. Ẹ kàn máa rí pé gbogbo ẹ̀ ti wà ńlẹ̀. Ẹ ò dẹ̀ ní báwọn èèyàn bẹ̀. Ibi tẹ́ ti kírun lálẹ́, ilẹ̀ kan máa mọ́, ẹ dẹ̀ máa débẹ̀, ẹ máa rí pé ibẹ̀ ti di pẹ̀tẹ́lẹ̀. Ìran Yorùbá lẹ fi ń ṣeré. So mo ṣe rán sọ fún yín báyìí, ẹ tètè lọ túbá fáwọn èèyàn, ẹ sòdodo fún wọn bí Islam á fi ń jẹun ní irọ́ ni. Ó ti cast báyìí, fún mi lówó kí n fi ra seed, mo fẹ́ lọ dáko. Ẹni tó bá nílẹ̀ tó bá ní bí 2 acres 3 acres, jọ fún mi kí n fi gbin iṣu sí, jọ fún mi kí n fi gbin àgbàdo. Ẹ máa tà náà, owó máa dé, ẹ lọ ṣiṣẹ́ o, iṣẹ́ lóògùn iṣẹ́ o. Mo ń sọ tèmi torí ìyá máa jẹ yín o. Àwọn ọmọ kéékèèké tẹ́lẹ̀ sọ sílé kéwú tèmi jókòó pé bóyá àwọn máa fi kéwú jẹun, ìyá máa jẹ wọ́n. Ìyá máa jẹ wọ́n, wọ́n tún máa jẹ ìyà. Ìyà tó wà ní méjèèjì. Kí ìyà jẹ èèyàn, kéèyàn tún jẹ ìyà. Mo mọ̀ pé àwọn tó ní ọgbọ́n máa mọ̀ pé ìyà tó wà ní méjèèjì. Ìyà ó máa jẹ wọ́n. So tí kìíní ìbá kásì báyìí, ẹ̀yin àfà, ẹ̀yin máa jẹ ìyà. But àwọn tó lọ kéwú yẹn, àwọn ọmọ kékeré tó lọ kéwú yẹn, àwọn yẹn tó ń fa oko wọn ṣòwò fún yẹn, tó bá ṣe tán, ìyà máa jẹ àwọn yẹn. Wọ́n máa bá ìyà ńlẹ̀, ìyà máa wá jẹ wọ́n. Mo mọ̀ bá ti yé yín, ẹ get ọ̀rọ̀. Ẹ kí n fi tó kù kí n fi sínú, kí n jẹ́ káwọn tó wà ní òkè kan sọ̀rọ̀. Ìbọn ẹ má gbàgbé tó ṣe kókó. Táàfà kan bá ka kíní kan tó bá ń sọ kíní kan níbi kan bóyá lórí íńtánẹ́ẹ̀tì àbí Facebook ni àbí Twitter ni, ẹ jẹ́ kó mọ̀ bí paracetamol 10 naira. Ó lágbára ju Allah lọ, kó má jan pátá. Allah ò lè ṣe nǹkan kan, wá ń pariwo Saheed Òṣùpá. Fat ni Saheed Òṣùpá sọ. Fat ni Saheed Òṣùpá sọ. Ẹ jára yín.
ẹ ṣoògùn ẹ lọ dira, kò sí nǹkan kan nu Quran, kò sí nǹkan kan nínú Islam, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tí nǹkan bá wà ńbẹ̀ kí ló dé tí Quran ò ṣe anything láti jọ́ yìí? Mo máa ń sùn gan, in fact mo máa ń jẹun gan kẹ́lẹ̀ mọ̀ pé Allah yẹn kò lè ṣe nǹkan kan, mo kàn ń já yín tán ni o. Táwọn kan máa fi pé ẹlòmíì máa ní àbájẹ́ bá ṣe sọ̀rọ̀ tán ó máa lọ tọrọ àforíjì lọ́wọ́ ta ni, mi ò ṣẹ̀ náà, mi ò ṣẹ̀. Téèyàn bá ṣẹ̀ ó máa jìyà ẹ̀ṣẹ̀ ẹni, tí n bá ṣẹ̀ nǹkan tí ò dáa mo máa jẹ ìyà ẹ̀ṣẹ̀ yẹn, ṣe get. So gbogbo yìí pé kẹ́ máa tọrọ àforíjì irọ́ lásán ni ó ń jẹ́ bẹ́ẹ̀ o. Ẹ̀yin pé kẹ́ máa kówó kan lẹ̀ fáwọn kan ẹ máa gba ládá, irọ́ ló ń jẹ́ ládá o. Gbogbo kinní yẹn Islam irọ́ ni o, látòkè délẹ̀ everything. Ẹjọ́ power tap wá kéré, power tap Everything about Islam irọ́. Gbogbo nǹkan tó ti sọ fún yín mo ti máa ń sọ, gbogbo nǹkan táwọn àfáà ti sọ fún wa pátápátá irọ́ ni gbogbo ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa lọ wá òótọ́, lẹ máa rí pé ẹ̀kan fà àkókò yín ṣòfò. Tó bá ń kírun tó ń jẹ ọkàn ń ṣe exercise ni o, òun rúdi sókè ọkàn ń ṣe exercise ni o, òun pe Allah ọkàn ń fìyà jẹra ẹni o, lọ ṣiṣẹ́ o. Àwọn bàbá wa ti sọ pé o bá bọ Ṣàngó kó bọ Ògún, ọjọ́ tó o bá ṣiṣẹ́ ló máa tó rájé jẹun. Ìtumọ̀ ẹ̀ ní pé wọn níkẹ́ lọ bọ Ògún níkẹ́ lọ bọ Ṣàngó kẹ́ wá fi ṣẹlẹ̀ náà. Tẹ́yìn náà bá dẹ̀ gbọ́ nǹkan tí Saheed Òṣùpá náà sọ, kò sọ pé kẹ́ máa ṣiṣẹ́, ẹ máa ṣiṣẹ́, bọ àwọn oògùn kan wà tẹ́ máa ṣe tó lọ in line pẹ̀lú iṣẹ́ tẹ́ ń ṣe. Iṣẹ́ táwọn Saheed Òṣùpá ń ṣe yẹn tán máa máìmù orin tán máa gbé sórí, so wọ́n nídìí ìsọyè. Kí náà fẹ́ kà nù Quran tó fẹ́ fún wọn ní sọyè? Kò sí. Ṣé lílá fi náà fẹ́ kà ni? Àwa nógún sọyè lọ́dọ̀ wa ẹ wá ń sọ pé kán má lò, ẹ wá ní kò dáa, ẹ fẹ́ báyé wa jẹ́ ni. Meanwhile ẹ̀yin wèrè àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó ń jáde fún Saheed Òṣùpá yìí, àwọn ẹni òfò nínú Islam. Orin kíkọ èèwọ̀ ni o, Allah ò fẹ́ràn orin o, kódà Allah kò fẹ́ràn ẹni tó ń kéwì, ó dẹ̀ wà nù Quran. But torí pé wọ́n ń gba owó lọ́wọ́ Saheed Òṣùpá, wọn ò lè sọ òdodo fún Saheed Òṣùpá, wọn ò lè sọ òdodo fún Paso, wọn ò lè sọ òdodo fún wọn. Èèwọ̀ ni nínú Islam, ó lè má ṣe Islam kó máa kọrin. Allah ò fẹ́ràn olórin, kò fẹ́ràn orin. Nílẹ̀ Yorùbá àṣà tiwa wa máa ń kọrin, ṣe ti wá rí pé Islam ò kì í ṣe fún wa. Kí ló dé tí ẹ̀yin àfáà yẹn ò lè sọ fún Saheed Òṣùpá pé kó fi orin kíkọ lẹ̀, wípé èèwọ̀ ni nínú Islam? Ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ sára, ẹ ò lè sọ. Ẹ wá ń sọ pé ogun yẹn Saheed Òṣùpá ogun yẹn kọ́ ló gbé ẹ dé. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? 2007 2008 nígbà tí Saheed tó ń jagun lọ́wọ́ tó máa kọrin ní carnival nídìí òro, térò máa pọ̀, tó máa di kàsálà, tó máa jà, ṣẹ́yìn òkè rí Saheed Òṣùpá ń gbà yẹn ni? Bóyá àwọn àfáà ìgan bàbá máa lo ìfúnpá, ó máa lò sọ́wọ́ báyìí, ṣẹ́ ẹ̀rọ bí a ṣeré ni, ṣẹ́ ó kẹ́ expect kí Saheed Òṣùpá kó gbé Quran kọrùn ni? Irọ́ ni Quran náà. So tó bá yìnbọn sáàrin èrò tí Saheed Òṣùpá bá kú, ó kú fọ́tayọ̀ ni náà. Tó bá ṣe alájà tó bá wọlé ó kú dànù nìyẹn náà. Ṣé a máa rí ọba lé ní báyìí? A lè rí náà. So expect pé kó kú lẹ́yìn sọ fún yín pé kó gbẹ́kẹ̀lé Allah. Ṣé bí Allah ni Professor Pella gbẹ́kẹ̀lé tí wọ́n fi pa mórí irun? Kí ló ṣe Allah? Ibo Allah wà tá Allah ò gba Professor Pella? Imagine kí bí mo ṣe ń sọ yìí, torí bẹ́yìn ò mọ̀ bá ṣe ń wà lórí show. Saheed Òṣùpá ń gbọ́ wa fast confirm. Saheed Òṣùpá follow mi, apart from pé ká tó máa sọ̀rọ̀ báyìí àti Saheed Òṣùpá wọn máa ń jó, so àti pàdé dáadáa. So nǹkan tá à ń sọ yìí wọ́n ń gbọ́, everybody ń gbọ́, wọ́n mọ̀ pé confirm pé dodo là ń sọ. So Professor Pella tó gbẹ́kẹ̀lé Allah yẹn, ibo Allah wà nígbà tó pa Professor Pella mórí irun? So ẹ fẹ́ kàn ṣe the same thing fún Saheed Òṣùpá, ẹ ní jèrè ẹ̀yin àfáà yìí. Àwọn wèrè tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí, àwọn àfáà tó ń sọ̀rọ̀ yìí, wọ́n ń ṣoògùn o. Ohun Saheed Òṣùpá sọ yẹn, wọ́n ń ṣoògùn o, wọ́n ń ṣe lábẹ́lẹ̀ ni. Táwa ni èèyàn dáadáa, ẹni tó ń ṣe oògùn tó gbé jáde tó ṣe hàn pé èmi ń ṣoògùn, àṣà àti ṣe wa ni, ìṣọ́ra ni, tó bá fẹ́ ṣàmì kò ní wọlé. Kí ni mo fẹ́ kà nù Kùránì òfò tẹ́ gbé wáyìí àbí Bíbélì tí ọba àṣà àbí tí kò ní wọlé? Kò sí. So ẹni àfà tó bá máa jáde pé kéèyàn kan máa ṣoògùn àbí kéèyàn kan máa ṣe àṣà àti ṣe ẹ̀, wá fún wa ní nǹkan tá a fẹ́ kà nù Kùránì àti Bíbélì náà tó fẹ́ ṣiṣẹ́ fòkìgbẹ́ náà, wá fún wa náà, kò sí náà. Ókè ká fira wálẹ̀, àwa ti mọ scope yìí náà. Àwọn tó fẹ́ pa wá wọ́n ti wà nú gbó, ẹjọ́ máa ń connect. So iṣẹ́ ìtọ́dọ̀ tí yín ní pé kẹ́ disarm wa, pé ẹ má lóògùn, ẹ má ṣòkìgbẹ́, ẹ má ṣe ẹ lọ dànù wọn. Tá bá ti wá dànù tá ti di korofo, ẹ wá invite àwọn apààyàn yẹn, àwọn afẹ̀míṣòfò, níbi ó yẹ máa bọ, ẹ wá máa ṣe bismillah lé wọn lórí, ẹ máa pa wọn, tẹ́ bá ti wá pa wọn tán ẹ̀yin àwa máa kírun sí wọn lára. Àwa ti mọ scope yìí. So èní bẹ́ẹ̀ àti ẹ̀ máa rá àfà tó bá lè sọ wípé
nǹkan kan wà nínú Quran tá a lè kà tó máa ṣiṣẹ́ fòkìgbẹ́ àbí tó máa ṣiṣẹ́ fàyẹta tó bá wá sókè tá a dẹ̀ máa confirm ẹ̀ a máa fún ní 10 million naira àwọn tó èmi ò lówó bí mo ṣe wà yìí mi ní 1 naira àmọ́ àwọn tó wà níbí tán wà ní comment section yìí I am 100% sure wípé tẹ́ ẹ bá lè ṣe kíní a máa tan fídíò a máa wá ẹran ẹ̀ wá ka kéwú yẹn sí òkìgbẹ́ àá wá ṣá ẹran yẹn wò àá wá wò bóyá àdá yẹn ò ní wọlé táàdá yẹn bá ti wọlé ò ní jèrè o ìwà àfáà yẹn táàdá yẹn bá fi lè wọlé a máa gbé ẹ ṣépè ní o a dẹ̀ máa gbé ojú ẹ jáde so kó tètè ro dáadáa if there is anything powerful anything nínú ìwé yìí tó lè ṣiṣẹ́ fún nǹkan kan tó lè wo orí fífọ́ jáde síta tó lè ṣiṣẹ́ fún kìgbẹ́ jáde síta tó bá jẹ́ àfáà nínú Quran jáde síta ẹ wá máa parọ́ ẹ̀rọ bá àwọn èèyàn gbọ́n náà ẹ̀yin èèyàn wa ẹ lọ ṣoògùn Ọlọ́run ò lẹ́sìn wọn Ọlọ́run Olódùmarè ó ti fún wa ní brain ó jẹ́ ti fún wa ní gbogbo nǹkan tá a need wọ́n ti ṣe everything fún wa ó wá kù sọ́wọ́ wa tá a bá lò ìwọ tó bá lọ jẹ́ kán pa ó kú dànù ní o life goes on o ìgbà wọn ti pa Professor Pella ṣe pé life goes on ní o àwọn àfáàní ló tún kírun sí lára life goes on ní o ẹ jára yín o tẹ́ ẹ bá fẹ́ kán dá ẹ̀mí yín légbodò àti ẹ̀mí àwọn ọmọ yín ẹ ṣoògùn ẹ jira o nǹkan tó bá dẹ̀ ń ṣe lé ní kẹ́ lọ́ máa ṣe ẹ fẹ̀sìn lẹ̀ ẹlẹ́sìn òun ló ń ṣẹ̀sìn ẹ̀yin náà ti rí pé wọ́n ti ń ṣẹ̀sìn kiri wọ́n máa ṣẹ̀sìn kú ni bó ṣe wà yẹn bó ṣe jẹ́ nìyẹn mo sọ yìí mo dúró ẹ kí n jẹ́ kí ẹlòmíì gbóhùn sókè ẹ ṣe gan. akérògbò ilé akérògbò ẹ̀yin bàbá wa ẹ̀yin àwọn gbogbo yín làkì ṣeré bàbá wa ms kí Ọlọ́run Olódùmarè jẹ́ kí á rí wọn pẹ́. ẹ rí i pé bí èèyàn mẹ́wàá bá sọ̀rọ̀ ta sí èrè nìkan ni ó yàtọ̀ oye torí pé èèyàn mẹ́wàá ọ̀rọ̀ wọn a sì máa jọra wọn ó nítumọ̀ bọ̀ ẹ rí i pé ó ń jọra wọn bọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nínú ayé náà wọ́n ti ń gbé kíní yẹn síta pé bó ṣe rí ni bọ́lọ́run Olódùmarè bá ló yá ẹnìkan ò lè sọ pé kó dúró òye mo dẹ̀ sọ ní gbogbo ìgbà mo ní mo ti ń tọkọ́ mo ti ń tàdá ìrẹ́yìn àfa kẹwọ́ díẹ̀ kẹwàá àròkọ́ kò sí wàhálà ṣe rí ẹ̀sìn ẹni tá a lè fi ẹ̀sìn wé nínú ayé àti pé àwọn tí wọ́n kírèétì ẹ̀sìn kí ni aim and objective fún wọn gangan òye ẹ̀sìn dà gẹ́gẹ́ bí cage tí a create tí gbogbo inú cage yẹn wá jẹ́ àkekèé àwọn nǹkan burúkú ṣùgbọ́n tí ara cage yẹn wá dà gẹ́gẹ́ bí gold tí àwọn èèyàn ń jó wọlé sínú cage yẹn ṣùgbọ́n ìpáyín kékeré ni wọ́n ń lọ bá pàdé nínú cage yẹn ṣùgbọ́n tí ò jẹ́ káṣírí ó tú ni pé tá bá fi lè wọnú cage wọn kì í jáde mọ́ òun ni dìkóòdù tí wọ́n lọ kóòdù ẹ sọ́run pé tó o bá ti dọ́run ló máa rí àlìjẹ́nnà ọ̀run ló ti máa rí paradise òye so wàá rí páwọn kankan dàrú ẹ̀sìn ẹ̀ sọ fún ẹ pé ìjọ kan wà tá máa fún trumpet tá máa ti fún trumpet yẹn tó báyìí máa kírètì àlìjẹ́nnà máa kírètì iná ẹni tó máa wọná ẹni tó máa wà àlìjẹ́nnà wà àlìjẹ́nnà mọ̀ọ́mọ̀ ní bàbá àwọn ti wanu náà rẹ̀ dì bá jẹ́ pé àwọn kan ti wanu náà káwọ́ mọ̀ sinmi nù tó bá jẹ́ pé kò sí ná wọn ti dáná ibo náà ti dá Sátánì oye tí wọ́n fún rẹ tó o bá jókòó lórí nǹkan pè lẹ́sìn ní tó o máa rí nínú ẹ̀sìn tọpọlọ á fi ṣí òjìnà sí ẹ ìbéèrè méjì náà ni kí ni ìbéèrè àkọ́kọ́ ni pé ṣe bẹ́ẹ̀ sọ pé God yẹn òun ló lè ṣe gbogbo nǹkan wáyé tó wá jẹ́ pé Islam ti wà ní 1400 àwọn èèyàn tó dẹ̀ sì gba Islam lágbàáyé ò tí ì wọ 25%. Is the God sleeping? Pẹ̀lú gbogbo ọjà pẹ̀lú gbogbo ẹ̀pà wọn pẹ̀lú gbogbo agídí pẹ̀lú gbogbo wàhálà Islam ò tí ì wọ 25% in the world. Àìtí ìwọ 25% náà lẹ́jọ́ ojoojúmọ́ yìí bí wọn ò bá pogún ó pọ̀gbọ̀n oye ibẹ̀ yẹn lẹ ti máa mọ̀ wípé there are some secret people kan àwọn alágbára òkùnkùn kan wà tó ṣe pé àwọn ẹgbẹ́ òkùnkùn yẹn ọ̀dájú ni wọ́n vampire ni wọ́n oye àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ńlá ni lẹ máa fi wéra wọn nígbà tí wọ́n sọ fún yín pé àwọn ìdílé méjìlá làwọn ìdílé lárúbáwá tí wọ́n já àwọn 12 Arabs tí pé ẹ̀sìn jáde lára àwọn polytheism religion wọ́n tún sọ fún ẹ ní Israeli náà pé 12 àwọn ọmọ Bani Israila méjìlá náà làwọn náà y12 kí ló dé so ibẹ̀ ló ti máa discover wàá kàn fi wéra wọn náà ni ó bá hàn sí ọ oye wọ́n tún wá sọ fún ọ pé gbogbo tó o bá ṣe nínú ẹ̀sìn yẹn náà má tún fọkàn balẹ̀ méèbì ni o torí Allah yẹn o àṣeyí òun ni azao
so kéèyàn struggle nínú ayé Muhammad gan lóhun ò mọbi tí ó já sí torí Muhammad padà já àwọn èèyàn rẹ̀ tán pé ẹ wo bí wọ́n ń gbé wá mò ń ṣe é ni o so n tó máa ṣẹlẹ̀ ńjọ́ yẹn kò yé mi ò kó dẹ̀ máa deny Allah ńjọ́ yẹn o torí tẹ bá rí Allah for the first time ẹ kò yarí náà pé Allah dà Allah olóhùn rè irọ́ Allah kọ́ yìí torí pé ẹ kọ́kọ́ fọ́ sára náà pé Allah ṣe máa rí báyìí òye báyìí ṣùgbọ́n ẹni tó bá ní sense kíní kan wà ṣẹ́rí àwọn kan wà nínú ayé tó ṣe pé a gbọ́dọ̀ bú wọn nǹkan kan tó sọnù lára wọn náà ni ọpọlọ torí pé kámà tí wọ́n bá wá sáyé náà ni pé ọpọlọ wọn ò gbọ́dọ̀ pọ̀ nínú ayé ilé ìtàn wáyé torí ẹ̀ tẹ́ bá ń gbé wọn jìnnà wọ́n lè sọnù sínú ọpọlọ báwọn tán ní mọ́bù làwọn dé dúró oyè so tó máa ń sọ fún ẹ pé ẹ̀sìn ó yẹ kó o lè bí rẹ léèrè pé ẹ̀sìn ẹni tí wọ́n pè ní supreme being ó dá ẹni ń kírun fún un báwo ni mo ṣe fẹ́ mọ̀ ẹ̀sìn tó wà nínú ayé lé ní 7,000 báwo mo ṣe fẹ́ mọ̀ kóhun gangan l'original kó o kọ́kọ́ bí rẹ léèrè yẹn ni wọ́n wá ní àtó bá mọ̀ original ni pé ìwọ ṣàkọjú sóòrùn kó o lóun forí kanlẹ̀ tó bá ti kọjú sóòrùn fọkànbalẹ̀ ó ti ń sin God yẹn ó wá yẹ kó o wo pé kọjú sóòrùn báwo tó o bá dẹ̀ lọ wo God of Mesopotamia oye láti ìpìlẹ̀ God of the sun ní gbogbo wọn ń sìn bọ̀ tó fi dọ́dọ̀ àwọn Sumerian tó fi dọ́dọ̀ àwọn Babylonians tó fi dọ́dọ̀ àwọn Jew bó ṣe wá nìyẹn God of the sun ló máa bá nu gbogbo ẹ̀kọ́ lè yídà oye tó fi dọ́dọ̀ àwọn Arab ìkankan náà ni wọn ò tiẹ̀ yí lọ yìí bọ̀ oye why must you face the sun because you want to worship the supreme being wọ́n wá ní ó dáa tó o bá wá fèsì sọ́ọ̀nù yẹn o kó o kẹ̀gbẹ́ sí sọ́ọ̀nù ṣáàdùn àìmísẹ́nu ẹ máa gbà wọ́n lálá ò ní gbà ó yẹ kó o ti mọ̀ pé inú sọ́ọ̀nù yẹn làlá wa nígbà tá láà fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ nínú Kùránì kí ló pe rẹ̀ ó ní Allahu nuru samawati wal ard pé Allah ni ẹni tí ń tàn mọ́lẹ̀ sí ayé ń bí àti ní sky kí ló wá ń tàn mọ́lẹ̀ sí ayé àti sky tí a fi mọ̀ pé ilẹ̀ mọ́ tí gbogbo ẹ̀ ó fi wá òun náà ní sun tí ó dìgbà tán bá ya gbogbo ẹnu fún ọ ní. I don't know why people don't understand simple thing kò dẹ̀ sí tó ń ṣe ẹlòmíì kọjá greediness àti ìrora ẹni pín pé bá a bá fi lé ilẹ̀ kí lá máa wá jẹ ẹni nìyẹn àwọn kan tún wá wà àti wà ń bẹ̀ bí 40 years babalá ṣe mọ́ kí lá wà á máa ṣe ṣe rí gbogbo ẹni tó bá ń bí yín pé ṣáà wá ní ṣe nǹkan kan ni ẹni yẹn ìran rẹ̀ bíi 10 ló sì fẹ́ ṣerú síwájú kan tó bọ́ òye torí pé ṣe rí tẹ́ bá rí ìran tó ń ṣerú orí ẹnìkan ló ti bẹ̀rẹ̀ àṣìṣe ẹnìkan ó lè kó bá ìran bíi 15 mistake àìlọ́pọlọ èèyàn kan èèyàn ìran ọmọ bíi 10 ó dẹ̀ sáré waste báwọn oye tí mistake tiẹ̀ tó bá fi lè jòkó báwọn gbogbo àrọ́mọdọ́mọ rẹ bíi 15 báwọn yóò sì jòkó wọn sì gọlọ ìkan tó wá kàn lọ tó lọ gbọ́n wá bí ọmọ bíi ìsàlẹ̀sàlẹ̀ lọ́hùn bí yẹn náà bá tún wá lọ gọ̀ báyìí wọ́n tún lọ nìyẹn sórí nature kò sí tó kan nature pé ẹnìkan fẹ́ ẹnìkan wá gọ̀ oye nínú nature ayé wàá rí páyé gẹ́gẹ́ fúnra rẹ̀ in tí ó máa sọ fún ọ ni pé normal thing ni pé kéèyàn kan wà lókè kéèyàn kan wà ńlẹ̀ normal thing ni pé kéèyàn kan wà lọ́tún kéèyàn kan wà èèyàn kan lè ponú kéèyàn kan lè gbọ́n báwọn oye gbogbo wa ò lè rí bákan náà nínú ayé bí wọ́n bá wá choose pé tó ṣẹlẹ̀ ni pé sáyé eléyìí sóòlù mélòó lókun tá fẹ́ ló ń bẹ èmi kàn fẹ́ ponú ọlọ́run ọlọ́pàá ò ní mú ọ sí bọ́lọ́pàá bá mú ọ sí wọ́n yàn ọ jẹ ni oye ìwọ kan ní ẹmọ tó ṣẹlẹ̀ ẹjẹ́ mi ó kàn ponú báyìí oye ẹnìkan ò ní mú ọ sí kódà bọ́n bá fi lè tún sọ fún ọ pé kí ló dé tó ponú ó yẹ kó arrest ẹni yẹn pé á jẹ́ lóore oye so I need láti ní deep thinking gbogbo lẹ̀kùn ọpọlọ rẹ ó ní láti ṣí sórí tí wọ́n bá ti gọ̀ báwọn àkọ́kọ́ ni pé àwọn ọmọ tiẹ̀ tó kọ́kọ́ bínú àwọn yẹn ti waste ọmọ tiẹ̀ tinú tiẹ̀ gẹ́gẹ́ tó kọ́kọ́ jáde yẹn náà àwọn yẹn ti kọ́kọ́ oye so bọ́lọ́n bá wá ní kí ọmọ kan tún wá mú wá bàbá tiẹ̀ àwọn ọmọ tiẹ̀ náà àbá tó wá rí kí ìran bíi 10 ó máa wá waste lọ́ba nǹkan mọ̀dá nature láàmú oye torí pé n tán pè ní ọpọlọ gbogbo ẹ̀dá ló ní bí wò bá wá lo tiẹ̀ oye kò kan nature ó lè jí láàárọ̀ làbá nǹkan dẹ̀ mọ́ gbé ò káàkiri so máa gbẹ́ nìkan ò ní mọ̀ sí báwọn oye so torí di èyí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pẹ́ ń bẹ̀ tẹ́ wá ń wo pé ẹ ti ródòdó ẹ wá ń wo pé kí la wà mọ́ kí la ti wá sọ báyìí sórí n tó fira rẹ wé ní wèrè ọlọ́jọ́ pípẹ́ wèrè yẹn wá ní látara kó ya wèrè ìyá kan máa ń wá tàmàlà ní ọjà ìyá yẹn wá fẹ́ràn wèrè yẹn ó ní ó máa wá gbàmàlà lọ́fẹ̀ẹ́ tí wèrè bá ti wá jí láàárọ̀ báyìí yóò na bọ́ sí ìyá lámàlà wọn kàmàlà fún bákan òye débi pé àwọn aládùúgbò gan jowú wèrè pé sáwàgùn ò ní ya wèrè báyìí pẹ̀lú lámàlà tí arákùnrin yìí ń gbà báyìí arákùnrin wá padà wá gbádùn ó wá gbádùn tó ń wora rẹ̀ pé kí ló wà lára mi lẹ́nìkan bá ta lólobó pé ó jẹ́ tù rí pákéèjì torí àmàlà rí ó tán tábẹ́ ilé mọ̀ pé ó ti gbádùn
òye kóun náà wá underrate ara rẹ̀ pé torí àmàlà ó da òun ò wá ní já yóò mọ̀ pé òun gbádùn sẹ́mi pé yóò ṣe wèrè ń pàm òye tó bá dẹ̀ jẹ́ pé ó padà sí sẹ́ǹsì ẹ̀ ní in tó rò pé òun rí yẹn tán 500 díẹ̀ lè mọ̀ dúró dé ta òye ẹ jẹ́ ká mọ̀ ṣẹ́rí kíní yìí wọ́n kóòdì wa ni ìdí tán dẹ̀ fi kóòdì wa ni pé ọwọ́ tí Áfíríkà ń gbé bọ̀ nípìnlẹ̀ ọwọ́ yẹn ti lágbára jù ọwọ́ tí àwọn bàbá wa fi bẹ̀rẹ̀ yẹn ọwọ́ yẹn ní agbára débi pé tó bá jẹ́ pé kò sí distraction ìyá distraction là ń jẹ yìí o ìyá distraction lásán pé o focus òun wo kankan báyìí dédé pé o kàn wẹ̀gbẹ́ ìyá apá àwọn bàbá wa kàn wẹ̀gbẹ́ là ń jẹ yìí o òye ṣé wá rí wọ́n ti wá dá ojú wa padà síbi tí ojú àwọn bàbá wa wà tẹ́lẹ̀ tó bá wá tún wá lọ wẹ̀gbẹ́ ìran bíi 50 nínú ìran yín báwọn àwọn yẹn tún ti waste báwọn òye torí pé orí kíw la wà ló fi gbọ́dọ̀ mọ̀ wípé sórí inú ayé tá a wà yìí in tó onídìí náà ni simple thing ẹni tó bá máa sin supreme being ẹni tó bá máa ní kémi sin supreme being báyìí yóò fọlọ́run yẹn hàn mí o pé ohun tó ṣẹlẹ̀ ní pé ó wàá ṣẹ̀sìn àjọ sì ìrìn àjò dọ́dọ̀ gọ́ọ̀dù yẹn o bẹ́ẹ̀ wá gbé kinní kan lé lọ ẹgbà kinní òun lẹ́ẹ̀ mọ̀ fi sìn ta ni òye so kò sọ̀rọ̀ lórí ẹ̀ inú nature tá a jọ wà yìí ẹlòmíì ìrònú tó ń rò ẹdìyẹ ló yẹ kó fún un lésì o ó ń sọ pé ẹ ṣáà wá ní sin gọ́ọ̀dù ni ẹdìyẹ rẹ tó dọ̀ka bàbá fún gọ́ọ̀dù wo lòun ń sìn ewúrẹ́ rẹ gọ́ọ̀dù wo ní ń sìn ẹyẹ tí ń fò lókè gọ́ọ̀dù wo ní ń sìn ẹja ní odò gọ́ọ̀dù wo ló ń sìn àwọn ẹranko dẹ̀ gbọ́n jàwé èèyàn lọ wọ́n ní ọpọlọ jù wá lọ tó bá jẹ́ pé ti brain lóru kó ń dà ọ́ láàmú ẹ̀dá èèyàn ò ní ọpọlọ relevant lọ wo dáadáa ẹ̀dá èèyàn ò tí èdè èèyàn mọ ètò ayé ṣe tó àwọn ikán lọ wo gọ́ọ̀mẹ̀ntì báwọn ikán ṣe máa ń ṣe gọ́ọ̀mẹ̀ntì wọn nínú ilé wọn lọ́wọ́ bọ́n ṣe ń ṣe oye ẹ̀dá èèyàn àwọn èèyàn báwo ni àrígi ṣẹ́gi ṣe ṣẹ́gi tó dẹ̀ gbé pọ̀n tẹ́nì tí yóò dẹ̀ ní sọ tí ò lẹ́nìtìn so gbogbo àwọn kinní yẹn wọ́n ní ọpọlọ wọ́n dẹ̀ nílò gbésí ayé iṣẹ́ ìpàdé mọ́sálásí pé wá tó kí òpẹ́ ẹjọ́ fẹ́ kí zúrì torí pé nature ni ẹni tí ó dá wa yẹn ó kọjá kó lóun tún béèrè nǹkan lọ́wọ́ wa gan ní ìsìn báyìí ṣé ok bí wọ́n bá fún ewúrẹ́ rẹ léèrì àbò fẹ́dìyẹ rẹ ní ọkà bàbà ó wà ní wàá bẹ́ẹ̀ fọ́bọ́ pé ń gbò ti jọka bàbá mi ní ìsìn tó kù ní pé lọ kábọ́nú ilé kó wá fọ̀ yẹn díẹ̀ rẹ lẹ́yìn kó tún yàgbẹ́ sórí pavement rẹ tún bá tiẹ̀ lọ́nu ó sì rí bíi normal thing ìwọ náà yàtọ̀ sẹ́dí ẹ lọ́dọ̀ gọ́ọ̀dù yẹn náà oye mi nǹkan mọ̀dí táwọn èèyàn ò fi lè láròjinlẹ̀ oye torí ibi tán kóòdì wa sí ibi tó kéré púpọ̀ ni ó yẹ ká ti tú tipẹ́ ṣùgbọ́n tí ò jẹ́ kẹ́lòmíì ò tú ni àjẹbánu àwọn èèyàn ti ródòdó tipẹ́ gan o ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí ò wo tẹ̀mí ẹ̀ kò wo kí ni ó ṣẹlẹ̀ sóhun tá a bá ríru ms yìí ẹ dákun pòwó là bá wà èmi ò sì mọ jánẹ́sì kí báyìí ní ìsìn tí ń rò pójú ọ̀nà mọ̀ wá tí mo jánẹ́sì kí tí mo lòdì kí inú mi ó sì mọ dùn tí mo gbàgbádá mo dé fìlà ìwọ̀n àrò pé nǹkan rẹ̀ mò ń ṣe àwọn èèyàn náà wà bẹ́ẹ̀ nínú ayé bẹ́ẹ̀ tán wà unconscious méjì lèèyàn ẹni tó wà consciousness lẹni tó mọ tí ń ṣe ẹni ẹlẹ́ẹ̀kejì ó wà unconscious kò mọ tí ń ṣe ṣùgbọ́n dẹ̀rí bí ipò òun ṣe nǹkan rí sẹ́rí wèrè táyìn wèrè yẹn gẹ́gà lágbájáde wá ya wèrè ẹ wo bá ṣe wá rí wọn kò tiẹ̀ tún wá wọṣọ wèrè ń wẹ̀yìn gan bí wèrè ni òun ló gbádùn bẹ́yìn ṣe ń wo pé kò wọṣọ yẹn lójú ààrẹ ìkíní kan sọ fún un pé aṣọ tó wọ sọ́rùn yìí sì wọ́ 200,000 yóò máa wá wo rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá pé ṣe wá fáìn tó mi ni that is inú ayé ó gbọ́dọ̀ lè máa bí rẹ léèrè pé so mọ tó ń ṣe sá ṣé mo mọ tí mò ń ṣe sá torí pé àwọn kan wà tí wọ́n ń wo ìwọ gangan ìwọ ni wọ́n ń wò wọ́n dẹ̀ ṣe ń wò ẹ̀yàn bí wọ́n bá fi lè ṣiṣẹ́ báwọn àwọn náà wá ṣiṣẹ́ inú ayé ni oye so tí o bá wá sírú àwọn ms yìí tán wá jáde síta pé with courage ẹ dákun bó làwa yóò bá wà ibo ni gbogbo orú àwọn tí wọ́n jiyàn wà àwọn kan ló fi máa ń bà mí nínú jẹ́ ó wá gòkè síbi wá ní dáàdi ẹ̀dẹ̀ sọ fún ẹ kékeré pé kí ní yẹ ìṣẹ́sìn kí wá ní wúlò rẹ̀ kódà mo ti mọ èyí tí kírun mọ́ ní ìsìn ó lé 50 years mọ́ sọ òun fún ó yá gbá olójú níbi ó gbádùn ó wá ní courage ó sọ ọmọ kọnu ọmọ ọkọ ó gbọ́dọ̀ iwájú làwọn bàbá wa fi gbọ́fà kì í sẹ́yìn níjọ́ tí a bá ti rí pé kíní ìṣerọ ni ẹja yóò mọ̀ ìwọ̀nba tá a bá sọ ọ́ dé náà tọ́lọ́run Olódùmarè fi dé wọ́n mọ̀ pa aṣọ tiwa kò sì ní parẹ́ oye so ti Fẹlá ni wọ́n ń sọ tí ò parẹ́ yìí so ó gbọ́dọ̀ lè mọ̀ wípé sóòlù tó ń wo ìṣeré gbogbo ń tá wá sí inú ayé yìí náà ló wà àtẹni tó gún àtẹni tó wà láàyè inú ayé orí ilẹ̀ náà gbogbo ẹ̀ wà kò sọ̀rùn kankan bìkan kò sí ọ̀run kankan níbìkan tó bẹ̀mí bá jáde lára tó bọ́ sí sóòlù ó mọ̀ inú ayé náà ni gbogbo ẹ̀ ti operate oye so ló fi gbọ́dọ̀ mọ̀ wípé ẹlòmíì tó bá fẹ́ yóò fẹ́ tí kéyẹn yẹn yóò mọ̀ kéwù tó wá ń kéyẹn náà kò yí ọ sí oye àwọn cultisti àwọn gay àwọn tán ráyé wátáyé wọn ò nítumọ̀ àwọn agbèwé kan lé ọlọ́ ìwé yẹn wá ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí ń pè yẹn oye gbogbo ẹ̀jẹ̀ tí ń pè yẹn dandan ní kẹ́ ẹ fún un tó rẹ̀ ń ṣàdéhùn lójoojúmọ́ gbogbo bí tán bá ti ń sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in
tẹ́ ẹ ti ń sọ bẹ́ẹ̀ nínú ìlú yín láàyè yín nínú ilé yín dandan ni kó béèrè nǹkan kan torí pé ń tẹ́lẹ̀ fẹ́ sìn yẹn ni ti ń jẹ kí ló wá ń jẹ tẹ́ ẹ mọ̀ oye n tí wá ń jẹ níbi tálà ti sọ pé wàhálà nàbùlù wà nàkún bí iṣẹ́ minal khawf ó ní tí mò ń jẹ ni pé mo lè dé sí yín lójijì yín kàn jálù yín lójijì oye yín mẹ̀yẹn wàlẹ̀ ánfúsì èmi máa gba ẹ̀mí kàn yọ ẹ̀mí kúrò lára yẹn ni tẹ́ ẹ rò pé ò ní kú aláàánú yín èmi ó sì gbà lọ́wọ́ yóò sọ tí ń jẹ nù oye so náà máa bí ẹ léèrè pé òkè àṣà àti ṣe rẹ ọ list ẹ̀ kalẹ̀ list 50 nínú àṣà àti ṣe rẹ ó yẹ list 50 nínú ìwà ẹ̀sìn oye ṣùgbọ́n dèdè pé ṣé ká wá kú báyìí ká wọná iná ìwo ibo ló ti ń jò oye àwa la sọ iná ní iná àwa la dáná iná àkọ́kọ́ àwọn bàbá wa òkúta méjì náà fi kanra wọn kí náà tó jáde oye àwa la create iná gbogbo tó wà nínú ayé ẹ̀dá ló create ẹ̀ gbogbo tó wà nínú ayé àwa la create ẹ̀ gbogbo ẹ̀ àwa la dẹ̀ sọ lóko ìta wa create ta sọ lóko òun náà fẹ́ fún wọn nínú àlìjẹ́nnà wọ́n ní Ferrari ń bẹ́ẹ̀ mo ní bola aláàtì lọ ṣèyún wọ́n ní ó mú tí lọ mo ní company wo làláàtì rà oye so gbogbo àwọn nǹkan yẹn ó yẹ kó lè máa béèrè sórí supreme being in tó gbọdọ̀ lè máa promise wa agent àgbórí nínú èdè á tún máa béèrè pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bóyá tá a bá dọ̀wọ́n àmọ́ mọ́ wọ́n wá ní èmi okòrè ò ní rọ̀ ó máa wá 72 virgin fún wọn nìkan wọ́n bá tiẹ̀ jẹ́ àlìjẹ́nnà ò dùn mọ́ báwọn nígbà bá ti ń gún 72 virgin ẹ̀mí rẹ̀ ó tún kúrú báwọn ní àlìjẹ́nnà oye so àìmọye òkìlà àti ìfobìnrin ṣe nú ayé àwọn á ní tó bá ti kú tán kó wá gbóbin oye 72 virgin níbìkan oye lẹ́yìn yìí ó máa wá mu tí ó máa yó tó bá ti yó tán ó jò wọ́n máa kọrin fún ọ ó máa wá jó orin tán léèwọ̀ nínú ayé oye aláàtí gbá instrument dì ọ́ lọ́hùn tó máa fi wọ́n máa kọrin fún ọ bóyá Pàsó ni ó lò ní àbí Saheed Òṣùpá tí ó máa wá kọrin fún ọ tí ìbá ṣe pé òpònú nìkan ni ó gbàdúrà ẹ̀ mo fi Ọlọ́run bu àwọn aláwọ̀ funfun lọ́pọlọ tó wà tó bá fi lè jẹ́ àwa làwa kọ ìwé ẹ̀sìn wọn ò ní bọ́nú ẹ̀ láyé tó bá fi lè jẹ́ pé àwa làwa kọ ìwé ẹ̀sìn wọn ò ní bọ́nú ẹ̀ torí máa ṣe ń kó òun kòtò kan wọ́n mọ̀ wò míì ẹ kàn wo ẹ mọ̀ àìtí ìrònú sí ni ìwọ kan takété sí Kùránì yẹn kó kàn wo láti Fátíà ló ti máa rásìrì rẹ̀ oye kàn wo Bíbélì yẹn tó bá ti ń wo láti jẹ́ nídìí ẹ̀ nígbà tó wá dáyé ọ̀run wá tẹ̀lé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń wí ń bí ó wá dáyé ọ̀run tẹ̀lé kẹ̀ so ó ti máa tètè fura pé kíní kan fíṣì ń bì torí pé àwọn tí wọ́n tó kíní yẹn wọ́n tó pẹ̀lú agbára òkùnkùn ni ṣùgbọ́n ìjọ tó rí agbára òkùnkùn yẹn gbogbo nǹkan ṣí ó dà gẹ́gẹ́ bí baálé ilé tí ń nu táìsì lọ́wọ́ ní ṣe mọ̀ pé baálé ilé tó jọ oògùn tí ó mọ̀ pé yóò mọ̀ kódà táìsì tí ń lù yẹn tó rọrọ sídi yẹn tí ń nu táìsì yẹn yóò tún máa kọrin orin Saheed Òṣùpá ni ó mọ̀ fi nu táìsì kò ní mọ̀ pé òun ti ṣàgbákò ẹjọ́ ojú rẹ̀ ó dà ní sí yóò kọ́kọ́ jókòó sílẹ̀ ẹlẹ́nà pé ìró ìyá alágbájá ní ìdí mi yìí òye ṣùgbọ́n táìmù tí kíní yẹn sì wà lára rẹ̀ kò sí ní tẹ́ ẹ mọ́ lè bá sọ kò mọ̀ ní gbọ́ kò ní gbọ́ torí yóò mọ̀ pé kí làwọn dìdìrín yìí ń sọ kò ní dẹ̀ ní mọ̀ pé tòun lè ń sọ fóun báyé ṣe rí náà nù òye n tó nídìí òye òun náà ni àkọ́kọ́ ni pé lọ́ọ́ mọ̀ kí ni wọ́n ń pè ní information lójoojúmọ́ nínú ayé ni pé òun get fat lójoojúmọ́ máa get fat lójoojúmọ́ máa rí pé òun ní knowledge everyday tó o bá ṣe ní knowledge lójoojúmọ́ náà láyé èrè ó máa wá elevate ojú rẹ̀ á máa là àwọn èèyàn òsùn owó kí wọ́n má bàa parun ni ó dá náà nísìn má bínú ms ló wà ń bẹ̀ yẹn nísìn èló ni owó rẹ̀ lóṣù tí ń gbà jẹ́rí ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ kíjù láyé lẹni tó ń ṣe nǹkan tí ò ní ti ń retí ń bẹ̀ ó wá ń fi àwáwá àfáà rẹ̀ tó ṣe pé ó mọ iye tó wọ́n san bọ́dún bá parí ni ó wà lọ gbé Kùránì bá pé ẹ bá wa tú bí yóò tutukutu yóò wíwíkúwì torí pé ó mọ̀ pé bóun bá ilé wí tó fẹ́ gbọ́ yẹn ayé tó ń ti bàjẹ́ kò ní rówó lẹ́sàn oye tó bá wá ṣèwádìí ó wà lọ́ọ́ ṣèwádìí lọ́dọ̀ ẹni tẹ́ntẹ́ èèyàn fi ń jẹun ìwọ tó lọ́ọ́ ṣèwádìí lọ́wọ́ rẹ̀ ló ponú torí di ọjà rẹ̀ ló ti lọ́ọ́ bá oye ó dẹ̀ gbọ́dọ̀ sọ tó pè rẹ̀ tẹ́bi òfin nípa ẹni tó lè sọ tọ̀rọ̀ fún ọ láyé tí ò ní parọ́ fún ọ òun lẹni tí ò retí nǹkan kan látọ̀dọ̀ rẹ̀ pé òkè bí mo sọ tọ̀rọ̀ fún mi mo parọ́ fún kí ló fẹ́ fún mi tẹ́lẹ̀ náà ẹni yẹn ló lè sọ fáàtì fún oye ó wá lọ gbé bá fáyín mọ́sálásí kára ó tún máa kán kó máa tí ìrówó ọbẹ̀ fílẹ̀ yóò kọ́kọ́ ní ká tó tú kíní aláàjì ẹ̀ ní 1000 kan náà ó yẹ tó bá gba 1000 yẹn yóò kàn fájíà pé ẹ kọ́kọ́ lọ fi wá nǹkan sí tó máa wá jẹun tán yóò wà ní tó ṣẹlẹ̀ ní pé ẹgbẹ́ Kùránì yẹn àwọn ms yẹn ò mọ̀ nǹkan kan kódà kò yé wọn pàápàá lẹ́yìn tán tó ti gba 1000 tó ti jẹ̀rẹ̀ sí àkúnwọ̀n ò mọ̀ nǹkan kan kò yé wọn sí ìtukùtù wọn ò mọ̀ tú èyí tó láǹtú tukutu yẹn ẹjọ́ débi yóò mọ̀ sẹ̀sìn ní ìsìn bó bá ṣe ń pa dátà ni yóò mọ̀ tún tàn oye gbogbo àwọn tí wọ́n ń sẹ́nu Allahu subhanahu wa ta'ala ẹ̀jẹ̀ débi wọ́n mọ̀ pa dátà wọ́n mọ̀ tún tàn bó bá ṣe ń lọ wọ́n mọ̀ bọ̀ ẹwọ́ evidence wa wọ́n wà lọ wọ́n náwó àwọn ìdè so gbogbo àwọn àfáà tí ẹ̀yin ń wò pé àfẹ́ eléyè mùfùtọ̀kọ́ ni ní gbangba ṣéwù ni o àwọn ṣéwù bìkan náà ń dòpò nú bí yẹn tó o bá rí àfáà mi ń ta tó ń tagbádá rẹ̀ ẹ rò pé òun láre orílẹ̀-èdè ni
kí ló dé tán máa débi tí wọ́n máa padà tàtàn máa sálọ tí fóònù wọn máa tètè kú torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́lòmí ò gbọ́ rí látara pórí rìsáàsì làwa wà wọn ò gbọ́ rí wọn ò mọ̀ rí wọn ò rírí láyé wọn máa wò pé ṣé kíní ìtúwà nú ẹ̀sìn kíní ṣùgbọ́n wọn ò fẹ́ fakọ gbé wọn ò ní jẹ́ mọ̀ páwọn ò mọ̀ wọn náà ẹ kọ́kọ́ kà á ná tẹ bá wà kà á tán yóò wà ní mo ti gbọ́ tẹ́lẹ̀ rí òpònú nìyẹn mọ̀mọ́ dìnáyìn mọ̀ ìgbélé rí o òun lẹni tó fẹ́ nímọ̀ nínú ayé òye so sórí ayé yìí fókọ́sìn ni o tó o bá ti mọ ohun tó ń ṣe nínú ayé gbogbo tó o bá bí lọ́mọ tó bá jẹ́ 10 ni wọ́n táwọn ọmọ yẹn máa kọ́kọ́ fi pé 40 ayé ò ní yé wọn torí wọ́n ló fẹ́ determine báwo náà ṣe fẹ́ gbọ́n nínú ayé tó pònú bá bímọ ọmọ yẹn á kọ́kọ́ ponú ń bẹ̀rẹ̀ o torí pé nǹkan bá kọ ọmọ empty brain ló gbé wá ẹni tóbi bá kó sí i lórí ni ló fi máa ń ṣe mí àgàgà ẹ̀yin obìnrin èyí wá gòkè wá ló bá ní èmi kọ́kọ́ fún un lówó kóhun lọ Mọ́kà ó pè òun ju kóhun kówó fọmọ lọ́kẹ́ ìṣòwò sẹ́ẹ̀ mọ́ pé àwọn èèyàn ti wọnú ìṣòro àjàgà ẹ̀sìn òye ó dẹ̀ máa ń ṣe èèyàn bíi wèrè ni ṣùgbọ́n èèyàn ò ní mọ̀ pé òun ya wèrè òye torí pé n ti ń ṣe èèyàn kò ní ríro yóò máa ní Allah subhanahu wa ta'ala mo engage ẹnìkan lálẹ́ àná ó ní kí gbogbo ọmọ òun kú má jẹ́ ń tún wí mọ́nú ayé mi oye so ẹgbó psychology àwọn èèyàn ẹgbó ìròrí àwọn èèyàn ẹwọ bí ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ máa ń wà ń gbòòrò tẹ́ ẹ bá ti rí i pé ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ fún ojú ẹ̀ ti ń ràn ojú yẹn fẹ́ jábọ́ ẹkú ìlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn wèrè inú wọn nu o ṣe wá rí àwọn tí wọ́n máa ń wá ṣe wèrè yẹn wọn ò lè kálífù dé yà o tálíjànú kíní yẹn sábà máa ń wọ̀ wọ́n lára gan àwọn tí ò mọ kí o ní wọn ìfẹ́ gbọ́ wọn ìfẹ́ gbà ẹ rí i pé àwọn tó máa ń wá sí péjì lókè tí wọ́n kí èpè mọ́lẹ̀ ó yẹ mẹ́ ẹbí léèrè pé ẹ bá kafatia yóò ní mo mọ̀ àní ẹ bá kafatia ṣe fatia kọ́ mo bá wá bí àní ẹ mọ́ bẹ̀sìn jẹ́ ó dá sóhun mẹ́sìn bó dáa bí ò dá ẹ kò kírun rí òkè kírun wàsíù tó ń jẹ́ yẹn náà ló ń jẹ́ o lẹ́yìn wàsíù yẹn kò jẹ́ kankan mi o àní ẹ mọ́ bẹ̀sìn jẹ́ mọ́ àní ẹ kafatia tábà wá tòsí ẹ̀ ó ti kafatia kan tiẹ̀ nù oye torí pé orúkọ yẹn nìkan òun ló kó 90% nínú ayé rẹ̀ oye torí pé àlìjẹ̀nu tó ní orúkọ yẹn òun ló ń dominate ayé tiẹ̀ báwọn ó wá end up Sunday bridge ó wá rò pé orogún ìyá àwọn ní í ṣeun láwọn orogún táwọn gan ọ̀ráyè tí mójútó mọ́ tiẹ̀ oye báwọn kò mọ̀ wípé níbi orúkọ ni wọ́n ti gbogbo nǹkan bó ńlá oye ẹ jẹ́ ká lè ronú logical ẹ jẹ́ ká lè ronú linguistic ẹ jẹ́ ká wà nínú ẹni tó máa lè ronú spatial ẹ jẹ́ á lè ronú boldly ronú boldly tún ronú badly sórí ìjọ tó bá fẹ́ jábọ́ nínú àjàgà wá ronú bí wèrè ó wá ní conclude bí wèrè ó fẹ́ lè ya wèrè pé ó da gbogbo ẹ̀rú ọpọlọ rẹ̀ yóò mọ gbóná ó wà tó padà oye báwọn torí pé inú ayé ta wà yìí oye ìdá kò ṣẹrú wọn wá àwọn tó mú yàn lẹ́rú pọ̀ nínú ayé o wọ́n máa mú ẹlẹ́rú ní ìṣòwò sí ní mọ̀ kó ń ṣẹrú kódò ó tún máa wá gbádá lọ ṣẹrú níbi tó ti ń ṣe tó tún gbé láwà nílọ pé àwọn ṣé wa nọ́mbà ànàkúnlá gbogbo àwọn tí ṣé Ahmad Tijani àwọn ṣé Abdul Kadir ṣé Fúlàní gbogbo wọn àwọn Fúlàní sì wá mú wa lẹ́rú ní Nàìjíríà gbogbo àwọn ṣéwù kálukú àwọn oníṣúfì yẹn ní Fúlàní ní ṣéwù wọn oye báwọn so wọ́n dẹ̀ rí pé ọlá bàbá wa Sheikh Abdul Kadir yóò tún fọwọ́ dorí mú òpònú so kò dẹ̀ mọ́ kí ni wọ́n kí náà ń pè ní Qadiriyya kí ló bí kí náà ń pè ní Tijaniyya kí ló bí oye yín mẹ́yẹn gbogbo àwọn nǹkan yẹn kò wá díẹ̀ torí pé mùsùlùmí ò gbọ́dọ̀ lè ṣèwádìí ẹ̀sìn èèwọ̀ ni ẹni tó bá ti gbẹ̀sìn dání kò gbọ́dọ̀ lè ṣèwádìí ẹ̀sìn rẹ tó dẹ̀ gbé dání ọ̀tọ̀ ni tí ń wí ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ oye báyẹn ló fi gbọ́dọ̀ understand pé okay ṣe nínú ayé ni mo ti bá kinní sóòlù eléyìí má jẹ́ n tún waste ẹ̀ jẹ́ kí n mọ tí mò ń ṣe ṣe ráwà tá a wà nínú ayé ẹni tí ò mọ tí ń ṣe ló pọ̀ jù àgàgà ní department ẹ̀sìn tẹ́ bá bá ẹlòmíì lọ́fíìsì ẹ̀ nídìí iṣẹ́ rẹ̀ ó sound ibi ẹjọ́ débi ẹ̀sìn yóò wá ponú oye báyẹn so kò sí ní tán pè ní belief kọjá pé ponú kọ́kọ́ ponú ná tó o bá ti lè gbàgbọ́ pé ẹnìkan náà ọ̀pá sí òkun ló bá kó àwọn kan kọjá nínú òkun oye ó ti ponú pé báwọn ó tún wá lọ ronú pé ọmọ kókó kan ó sẹ̀yìn ẹsẹ̀ di jígà ni omi bá ń jáde lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ ó tún ti ponú tán yẹn báwọn oye báwọn gbogbo tó yẹ kọ́pọ̀lọ́ rí ó challenge kò ní lè challenge ẹ̀ làwọn mítìnì àwọn mítìnì community transformer wá bàjẹ́ wọ́n wá kóra wọn jọ wọ́n lọ ń ṣàdúrà nínú transformer pé lórúkọ Jésù Allahu subhanahu wa ta'ala ẹ bá wa tún transformer yìí ṣe iṣẹ́ mọ̀ káwọn èèyàn ti ń jáwèrè mọ̀ káwọn èèyàn ti ń ṣe gángan kálá subhanahu wa ta'ala bá wọn tún transformer ṣe ibẹ̀ ló yẹ kó ti mọ̀ pé ilẹ̀ Yorùbá yìí ti ní sùn gángan ti ń sàwọn èèyàn oye sóyin tó yẹ kán pè ìjọba sí pé ráìtì yín ni kẹ iná ń kú wọn wá kóra wọn wọ́n gbà páyé ń ṣe transformer yẹn ni ẹ̀gbọ́n mi wọ́n gbà pé wọ́n ti sàsí transformer yẹn nìyẹn pé transformer yìí ó jọ páyé ń ṣe àsàsí kan ti bá àsàsí bá rìn oye so ló fi gbọ́dọ̀ ṣe rí èyí tí a ti engage jù èyí tó dẹ̀ ń ṣe wá ni pé àṣà àti ìṣe wa èyí tó jẹ́ tiwa à ń practice àṣà àti ìṣe wa bíi pé wọ́n gbé wá fún wa ni
àwa ń practice nǹkan gbé wá fún wa bí ipò nǹkan gàlàsà àti ṣe wa ibi tá a ti ṣiṣẹ́ nìyẹn òye ọ̀pọ̀lọpọ̀ ènìyàn títí dàárọ̀ yìí tí mo wà yìí bó ṣe dá mi lójú tó nílẹ̀ Yorùbá yìí àwọn èèyàn tí wọ́n sì ń já ewé já egbò ṣe gbá ṣàwò they are more than 90% ṣùgbọ́n wọn ò lè gbé jáde sí gbangba why ṣe bóun ni Saheed Òṣùpá fi ṣiṣẹ́ yẹn ló fi ṣe kọ́ yẹn tó fi ń dà láàmú yẹn gbogbo èèyàn nílùú ewé àti egbò òye kí ló dé intelo tí ń gbé yín ẹ wà déta ẹ ò ní lè sọ síta ṣé nǹkan yẹn ò dáa ni nǹkan yẹn ò dáa ṣùgbọ́n kó gbé Kùránì sọ́wọ́ yẹn jẹ́ ń gẹ báyìí ìwé oníwèé ìwé devil oye òun ló dáa oye òun ni kódà mo tún láìkì arákùnrin yẹn ju ti tẹ́lẹ̀ lọ pẹ̀lú statement yẹn ó ní tẹ̀ ń ṣe tóun mọ̀ oye òun wá sọ tòun jáde ó wá dìjà kò yẹ kó dìjà náà gbogbo tí wọ́n bá kó àfa 1000 kalẹ̀ tó bá jẹ́ àfa 1000 ló wà nílẹ̀ Yorùbá àfa 999 and they have 999 times 999 wọ́n ń ṣe oògùn oye kí ló dé ṣóògùn ò dání oye kí ló dé tẹ́lẹ̀ fi proud pé ewé àti egbò lẹ́ ń lò ṣùgbọ́n no àbòsí náà ń pè yẹn oye tó bá jẹ́ pé ọwọ́ tí àwọn èèyàn fi ń lo nǹkan àwọn bàbá wa náà ni wọ́n fi ń sùn ewúro aláwọ̀ kírẹ́ẹ̀tì iná míì fún wọn nìkan ẹnìkan ò ní bọ́ọ̀dù oye ẹ wá ń pín náà èyìnbó ló ní iná ló dáná ló kírẹ́ẹ̀tì iná ẹ̀yin lẹ̀ ń pín ẹ̀yin lẹ̀ ń kírẹ́ẹ̀tì àlìjánnà ẹ wá pín títí náà kò kárí oye so èmi ti wá bá báàsì kan pàdé nu Kùránì bí Allah ti ṣépè fún gbogbo yín Allah ti ṣépè fún everybody báyìí ní ìsìn everybody gbogbo mùsùlùmí Allah ti ṣépè wáìlú gan ló lò ègbé òfò àdánù kó máa bá gbogbo yín ó ti yíwọ́ báyìí ọjà ti dàrú mo ṣe ní ẹ wá rọkọ o oye báyìí so adẹ̀ ní àwọn ilẹ̀ kan tẹ́ ẹ lè fi dáko sórí tọ́mọ kéwù rẹ bá ṣáájú rẹ dọ́dọ̀ mi bó bá dọ́dọ̀ mi ọ̀dọ́ ọmọ kéwù rẹ ní tí ní o lọ gbalẹ̀ ìwọ ni ṣéwù tẹ́lẹ̀ ó padà dí ṣéwù rẹ nù tí ó bọ́nù so torí di èyí ẹja lọ dá ọpọlọ wa padà sójú kan àsìkò ti tó tá a nídìí láti ro orí ẹ rí i pé ìṣọwọ́ táwọn èèyàn fi ń jí ní agbára gan bí wo bá jí tó ń sùn a ò ní mọ̀ pé ò jí báwọn òye tó fi gbójú oorun dójú kú báwọn àwọn ò ní mọ̀ báwọn ṣùgbọ́n àwọn èèyàn ti ń jí làwa rí báwọn in tó dáa ni kó wà nínú olóríire oye yín mẹ̀yẹn nínú olóríire pé lásìkò nínú àwọn tó jí ní lágbájá náà wà oye in tó dáa nìyẹn o ṣùgbọ́n bó bá ilé ń bẹ lójú oorun tán wọ̀ ọ̀lẹ́kẹ́ wọ̀ ọ̀lẹ́kẹ́ wọ́n fi ọ̀lẹ̀ sẹ́yìn báwọn torí wọn kì í pọ́n èèyàn lórí ìrìn àjò tá à ń rìn yìí àndẹ́ gbogbo wa gbìyànjú lọ́ọ́ ṣe gbìyànjú sára o ara ń ka àwọn èèyàn yìí olórí ibú ni o gbogbo tó o bá mọ̀ ní o ṣe ti gbìyànjú sára rẹ bọ́n bá yìnbọn fún ọ kó mọ̀ wọlé tó yẹ ọba òun sórí búlẹ́ẹ̀tì ẹyọ kan táyìn fún èèyàn tó ṣe pò tó bọ́ọ̀lẹ̀ òun náà ló lẹ́lòmíì lọ́rùn oye ṣùgbọ́n nínú gbìyànjú ayé ni pé wọ́n yìnbọn fún kò wọlé oríire tiẹ̀ ni kì í ṣe tèmi báwọn bàbá wa yìnbọn fún tó pa orí ibú tiẹ̀ ni kì í ṣe tèmi kí kálukú ó du orí rẹ̀ gbìyànjú sórí ti ń lọ ara ń kan àwọn Fúlàní ara ń kan wọn ṣùgbọ́n dèédé pé n tó ń ṣe wọn ni pé nílẹ̀ Yorùbá yìí náà kí nìyẹn sì ń ṣe bàìbàì lójú wọn kì í yé wọn sí àwọn èèyàn lọ mọ́sálásí mọ́ báyìí mọ́sálásí ti pòfo àṣùbà gan báyìí náà nísìnyí wọ́n sì mọ bẹ Ọlọ́run ní pé sáwọn èèyàn ó sì wà lásùbà báyìí oye so kò yé wọn mọ́ ó ti dàrú so torí pé àwọn èèyàn wọ́n rò pà ń ṣe Islam lọ́rìjínà tẹ́lẹ̀ náà ni wọn ò mọ̀ pé spirituality làwọn èèyàn wá lọ mọ́sálásí pé bóyá àdúrà wọn máa gbà ìjọ ti mọ̀ pé Fátíà kò sádùá ń bẹ̀ iná àtẹ́nà kò sádùá ń bẹ̀ gbogbo tó wà nù Kùránì kò dọ̀tàn kò jẹ pé kálukú ti yẹ̀yìn padà wọn ò wá sọ oye wọn àkàrà àwọn èèyàn mọ́sálásí náà níbi oye bá wọn rò pé ìyá mi ìyá tó jẹ ìyá súnà wọn rò pé aláà ló jẹ fún ni kò mọ̀ pé ń retí ìjọ tàdúrà wọn gbà bóyá òun ti ẹ̀rọ orí kan ó wá bá wọn ṣe 30 years anniversary kò change ilé kò change ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ náà àfáà náà ní ná gbogbo rẹ̀ fún aláṣẹ ń ka àwọn èèyàn ẹ̀yìn àfáà ẹ wà bí careful bẹ́ẹ̀ lè dáyàn kan dúró síríìtì wọ́n lè dáná sun yín ẹ wà bí careful àníṣàgbákò oye báyẹn so torí dé èyí ẹ jẹ́ kí a mọ̀ ń tàn ṣe torí pé kíní yẹn ti ṣí lójú àwọn èèyàn ibi tẹ́ ti máa mọ̀ kó ti ṣí lójú àwọn èèyàn ni pé ẹlòmíì kàn jí láàárọ̀ ó kàn rí sìn fún rẹ̀ náà ni pé ẹ ti ẹ̀dọ́ náà ìwọ ní wèrè la ṣé wèrè là ń ṣe ni àbí nǹkan gidi ó dẹ̀ jí báwọn ibẹ̀ ló ti máa mọ̀ kó ní ti ń jí kálukú ṣùgbọ́n wọn ò ní jí ọmọ àlè àdẹ́nẹ́lẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká gbìyànjú gbogbo tí ń jẹ́rìn ewé ilẹ̀ yìí nílẹ̀ Yorùbá yìí gbogbo tí ń jẹ́rìn egbò ilẹ̀ yìí gbogbo tí ń jẹ́rìn ọ̀tá ilẹ̀ yìí tó bá léwé ilẹ̀ yìí egbò ilẹ̀ yìí lòun fẹ́ fi dojúkọ wá kó domi máa lá kí ewé yẹn má wá jẹ́ ó mọ̀ kó ti domi kó dojú ogun gangan tó ti wò pé òun ti jẹ àṣejẹ kan yẹn gbọ́ táǹkà fún ògùn búlẹ́ẹ̀tì ìgbájú ní òpá ìgbájú lásán kò ní ìdí ìbọn oye mẹ ìgbájú lásán yóò kàn kú ní báwọn pé ṣáà ti yájú sọ̀rọ̀ náà nù oye báwọn so ẹja máa fi sínú ọ̀rọ̀ gbogbo ẹ̀yin aláṣẹ gbogbo àwọn ọmọ Yorùbá láàárọ̀ kùtùkùtù tó bá ti jí máa pé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ń lewé ilẹ̀ yìí tí ń le gbo ilẹ̀ yìí tó ṣe pé ewé ilẹ̀ yẹn gbo ilẹ̀ yìí ló fi ń ṣayé òun náà ló tún wá ń pè ẹ̀ láti fi dojúkọ wá tó bá jẹ́ pé ọmọ ilẹ̀ yìí ni mí láti òní lọ kéwé ilẹ̀ yóò bẹ̀rẹ̀ sí takò oye báwọn ẹ rí i pé tí ẹnu yẹn bá kò
tó bá máa tó oṣù kan oṣù méjì oríṣiríṣi nǹkan ni ó máa jáde, nǹkan ó máa jáde gan torí pé abẹ́ ewé ni wọ́n sá sí o, abẹ́ ewé ní kálukú sá sí o. Gbogbo ìsìnkú gbẹndú tí kálukú ń ṣe gbogbo ṣéwùṣéwù lórí kíní kan, gbogbo àlìkímbà abẹ́ ewé ni o, pásítọ̀ ti ń ṣe lórúkọ Jésù lábẹ́ ewé ni o. And then àwọn babaláwo wa náà ẹjọ́ lásìkò yìí kẹ́ ẹ tó sóògùn òkígbẹ́ fún yàn ẹ̀rí pójọ́ ọmọ Yorùbá ni o, torí pé àwọn èèyàn máa wá béèrè só dáa pé ẹ tún sí òkígbẹ́ fún Fúlàní kẹ́ ẹ tún sóògùn bọ́ fún Fúlàní, ẹ má wò tó owó ẹjọ́ torí tọ́lá ẹ wò táwọn alálẹ̀ ẹ̀dẹ̀ wò tàìsùn MS àti gbogbo wa. Dúdé èèyàn bá ti dọ́dọ̀ yín ẹ̀yin fúnra yín ẹ máa ṣe interview fún wọn, ó gbowó wá kọ́ ẹ má máa kọ́kọ́ béèrè owó lọ́wọ́ wọn, ẹ kíyèsí wọn ṣé Yorùbá lélẹ́yìí torí pọ́dọ̀ yín náà wọ́n wà, ẹ̀yin náà wọ́n ò ní ẹ ṣe nǹkan fáwọn, ẹ máa wò wọ́n dáadáa, ẹ dákun torí Ọlọ́run ẹ dákun o, ẹ máa wò wọ́n. Ọmọ ilẹ̀ yìí ló dáa kẹ́ ẹ fi nǹkan ilẹ̀ yìí fún ọ tó bá tún jẹ́yìn náà lẹ́tún ń ró Fúlàní lágbára, bí wọ́n bá mú ọ̀dàlẹ̀ wọ́n mẹ́yìn náà mọ́ o. Àwọn tí wọ́n dẹ̀ fẹ́ ṣá ọ̀dàlẹ̀ àwọn kì í ṣe ọ̀dàlẹ̀ o torí pé àwọn òrìṣà náà fẹ́ ṣá ọ̀dàlẹ̀, kí ọmọ bíbí òrìṣà kó wà nínú ẹni tó jalè òrìṣà máa pa o, kò sí ní tó kọ́ òrìṣà o. Torí ẹ̀ kí àwọn tí wọ́n bí àwa wọn ò kí ń ṣe báyìí pé ẹja kẹ́ ẹ bẹ̀ o, oye so kò dẹ̀ sí forgiveness ń bẹ̀ mọ́ sí nínú ọ̀dàlẹ̀ o, òun là ń sọ yìí o torí gbogbo yín lẹ ti ń gbàlejò, àlejò tẹ́ wá ń gbà yẹn ẹ má wò tó ti ń kó bọ̀ bí kì í bá ṣe pé ṣé Yorùbá ni pẹ̀lú tí mo fẹ́ fún yìí. Ẹjọ́ torí tọlọ́run tó lódùmarè o, ẹjọ́ o Ọlọ́run Olódùmarè a máa bẹ pẹ̀lú wa, èyí tá ń lọ yìí àṣeyọrí ni, èyí tí ń bọ̀ yìí ogun àjà torí pé ìdí tó fi mọ̀ pé ogun yìí àjàyè ni pé ẹ̀rù gangan ti bu àwọn gan mọ́lẹ̀ láàyè wọn, ìyẹn àwọn gangan fúnra wọn ò mọ bí tán fẹ́ gbà, ẹ rí i pé kò yé wọn mọ́ kí níyẹn ti dàrú. Oye so ibẹ̀lẹ̀ ti máa mọ̀ wípé àwọn tó ní wá ní ṣáájú wa wà lẹ́yìn wọn ni, oye abiyamọ̀dẹ̀ ni wọn ò dẹ̀ ní pọ̀n wá kẹsẹ̀ wá wọlé àfọmọ tó bá yọ máa lè lókù. Oye so torí díẹ̀ yìí I need the focus lórí ìrìn àjò bá ti ń lọ yìí, I need the research kọ́pọ̀lọ́ ẹ̀ research, oye o need the alertness, oye anytime o gbọ́dọ̀ àwọn tí ó wà lára rẹ tí wọ́n ti jí ẹ má fira yín lẹ̀ nínú ìlú yẹn anytime àdúgbò yẹn ẹ má fira yín lẹ̀ anytime ẹ máa wà pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. This time around ibi tẹ́ bá wà ẹ rí i pé ń wà pọ̀, ẹ jẹ́ kọ́wọ́ yín ó mọ nǹkan wọ́, oye ẹ má rìn dárìn ẹ má rìn pé ẹ má wà pọ̀ nínú ìlú yín tó bá jẹ́ yín 50 lẹ ti jí ẹ rí i pé kò sórí gíní kan ẹ̀yin gan fúnra yín ti di ẹgbẹ́ báwọn tó tẹnu yín bá ti sùn, oye ẹ má wà pọ̀, oye ẹ jẹ́ kẹ́nu yín ó mọ ṣọ̀kan, oye ọ̀nà lọ dágbá olóró mẹni tó lè pè important tó bá jẹ́ lu tiyín ló ti kọ́kọ́ dágbá kírú gbogbo orú wa yìí tó débẹ̀ kẹ́yìn gangan fúnra yín ti dá ìmọ̀ iye ara so òun gangan ló dáa jù, oye torí pé báwa bá gbọ́ àwa ń bọ̀ mẹ́nu ṣùgbọ́n ká tó débẹ̀ ń kọ́ ṣé nǹkan ò ti ní bàjẹ́. Ẹ̀yin tẹ́ ẹ jọ̀dọ̀ kò sí ìlú kan tí ò lọ́dọ̀ fa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ̀dọ̀ yẹn àsìkò yìí ó yẹ kẹ́ ẹ máa wà pọ̀ kẹ́ ẹ máa fi tàwọn ìlú kankan gbọ́n pé òkè ìlú tiwa àmọ́ ìlú tí ó kàn ẹ jẹ́ káwa náà máa wà pọ̀ ẹ já máa wà pọ̀ kí náà ń ṣe ń lé tí a gbọ́ pé bàbá tó bàbá tiẹ̀ babaláwo ni wọ́n lọ́ọ́ tú bì kan, oye ẹ tu ẹ wà gbogbo ẹ rí i pé sàǹsìn kankan ẹ sàmà sìn kankan, oye ẹlòmíì ìwọ ẹnu rẹ kálù àwọn ọ̀dọ́ ìlú rẹ ò lè ní kán bẹ́ẹ̀ ṣábí 50 pé lórúkọ rẹ kán bẹ́ẹ̀ dá foundation kan kalẹ̀ àwọn ọ̀dọ́ nìkan wà ń bẹ̀ babaláwo tó jẹ́ babaláwo ní kó máa fún wọn ní nǹkan wọ́n máa finance láti Amẹ́ríkà láti ibi tó bá wà ìwọ náà ṣe nǹkan lọ nìyẹn tó bá dágbá ò ní wálé ó ti mọ̀ pé ó ti ṣiṣẹ́ lẹ̀, oye torí di èyí tó wà ńlẹ̀ yìí tí ń bẹ ńlẹ̀ tẹ́rọ láǹwò yìí dédé pé àjọmọ òrìṣà àjọmọ àwọn arúnmọlẹ̀ ló fi ń dàbí pé ó ń easy intan ṣe wẹ́rẹ́ yìí bẹ́ẹ̀ lómi ìbá dán wò lọ́rùn tá à ń jó tá à ń yọ yìí bẹ́ẹ̀ lómi ìbá dán wò yóò dán tán tí Islam ti wà ní 40% nínú ìlú lọ béèrè ibi tí wọ́n ti ṣe irú ẹ̀ lánàá ṣùgbọ́n dédé pé àkọ́kọ́ ni pé àwọn ọmọ wa tí wọ́n pè ní mùsùlùmí àwọn ọmọ yẹn náà ti ń gúngò gọ́bẹ látàrí orúkọ tán sọ under bridge làwọn wà tẹ́lẹ̀ náà, oye so èyí tó wá jẹ́ lẹ́ẹ̀kejì, oye àwọn ọmọ yẹn náà wá ní gbogbo wọn ni wọ́n tún ti wá ní tí ò dáa lọ́wọ́ tó ráwọn ìjọba ti ń lò wọ́n ńgbà wá di pé àbá alágbá ẹ̀mọ̀ kankan wá ń kéwù náà ni sẹ́ẹ̀ wá gbádùn ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù yẹn wá ní wọ́n èso ọmọ ìlú ibi tó ti fáìn nìyẹn ẹ rí i pé ìmáàmù èso ọmọ ìlú tó bá ti gbẹ̀ǹkulé báyìí ó lọ ń tiẹ̀ nìyẹn, oye ṣùgbọ́n dédé pé àǹtí lágbájá àbúrò ìyá kíníkíní kan lẹ́nu náà ẹgbẹ́ àfa yẹn wá tí wọ́n bá mú àfa yẹn sí owó ìgbájú ẹyọ kan tó bá jẹ oye etí ọ̀tún tán bá gbà tòsí ni ó mọ̀ sọyún torí pé ọ̀tún yẹn ò ní solution rárá mọ́ wọ́n máa wá wo tòsí pé káti ẹ̀rí nǹkan kan tọ́jú káfẹ́ fi ọ̀rọ̀ máa fẹ́ sí wọn díẹ̀díẹ̀, oye so ní kálukú fi gbọ́dọ̀ wà bí careful Islam lẹ yóò bá o ṣe tó bá wọn o àwẹ̀ sáúsá o ọmọ kí ó tó mú lọ bí ìkómọ lánàá ó lè jóun ní ó kọ fọ́ ní ìfọ́rùn láti pé àbẹ́ yáwé ṣé tó rájọ lóde lánàá ọ̀rọ̀ òde ànákọ́lé lè yóò ti dọ̀rọ̀ àwọn òbí mi o oye báwọn so n tó kọ́kọ́ dá mi lójú nù n tó kọ́kọ́ dé mi lójú nù pé nílẹ̀ yóò báyìí
ẹjọ́ da ẹjẹ́ dálẹ̀ ká tún ṣàwò náà ibẹ̀ lẹ́ẹ̀ ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti ṣẹ̀ wọ́n ń wá bí tán fẹ́ gbà mú yín ni ẹ̀yin àfa tẹ́ ti jàjẹ́ bẹ́ẹ̀ tẹ́ ti ṣẹ̀ gan táwọn ọmọ yahoo ń wá yín tẹ́ gbowó tẹ́ lọ́sẹ̀ máa ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ tán bá mú yín sí ọwọ́ tán bá mú àfa mi sí ọwọ́ oye àwọn ọmọ yahoo bíi mẹ́rin ni wọ́n mọ̀ jà sí pé èmi ni ó jẹ́ ń pa dákun ò sì jọ́ wọ́n máa wá bẹ̀rẹ̀ wọn pé dákun èmi ni ó jẹ́ ń pa èmi ni ó jẹ́ ń wọ́n sì ń negotiate ní pé ó dà ìfọ̀n 100,000 tó bá jẹ́ ń pa lórí àfa ẹ̀yọ̀ kan oye báwọn torí pé àwọn àfa àti dáná jìnnà ìyẹn gan kọ́kọ́ fi wá lọ́kàn balẹ̀ náà oye so wá rí gbogbo ọ̀nà tó dáhùn oya ìwọ náà wá wà gẹ́ wọ́n bá sílámù jà ẹ̀ wá bóde ó wá gbégi igi náà wọ́n ipa ọ torí pé o ti dáná rẹ̀ dé àdúgbò tó wà ó dá so mọ̀ pé ò dá ládùúgbò tẹ́lẹ̀ náà wọ́n ń wá gbogbo landlord mate mú wọn kan náà wọ́n ń wá ọ sórí gbogbo bí tó ti ná atrocity sí un kó kàdá gbáwo ni o ní mẹni tí ń nà ó wá ní mọ̀yẹ̀ ẹ̀sẹ̀ tó ń jẹ ó máa wò pé sógun ilẹ̀ yìí gangan ló ń ṣẹlẹ̀ ní àbúgun mi o ní mogun wo gangan pé ẹ dákun ìyàtẹ̀ fi ń jẹ mí gan jogun tí ń bẹ́ ńlẹ̀ lọ ó yẹ báwọn torí pé mo rò pé kí ló wá dé bọ̀dá alágbájá àdẹ̀ sì sọ̀rọ̀ láàárọ̀ àná tá a pàdé ńlé oúnjẹ ọ̀rọ̀ ilé oúnjẹ lélẹ́yìí ó yẹ wọ́n fẹ́ gba ẹ̀mí ẹni tó rọ́mọ̀ pọ̀ máa lè ní ọ́tẹ́lẹ̀ náà ó yẹ so torí pé léyìí arípọ́wọ́ tẹ́ ẹ fẹ́ gbé wá lọ́tẹ̀ yìí ọwọ́ gbogbo tó bá gbà láàfún ni ó yẹ àwa kẹ̀dẹ̀rẹ́ ọmọdé làwa ẹ̀jẹ̀ ọ̀dọ́ ló ń bẹ lára wa so kàkà kẹ́ ẹ wá wo pé bẹ́ẹ̀ dá àbákúbá yín jà náà ẹ kú padà pa wá náà ni kẹ́ẹ̀kú wá pa wá nírọ̀rùn á dáa kókó wá jẹ́ pé kẹ́ ẹ má wàá rí wa pa rọrùn ṣẹ́ mọ̀ pé yẹn ló dáa jù torí pé bá àbákújà náà takun sa ẹ wà pa wá náà ni olórí ibu ni oye so nígbà tí wàá mọ̀ pé ẹ fẹ́ pa wá náà ni oye yóò wá dà gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́pàá ń lé tó wá fo fẹ́ǹsì tó bọ́ sọ́wọ́ gbọ́mọgbọ́mọ ni yóò wulẹ̀ fò padà sọ́wọ́ ọlọ́pàá kẹ́ arrest mi bí ìjọ mẹ́ta màá ń lò sẹ́ẹ̀lì ń wálé oye gbogbo tó bá gbà láàfún ẹ̀yin ọ̀dọ́ gbogbo wíkíbi tẹ́ ẹ bá wà ẹ wà tàláàtì ẹ dira yín mú tó bá jẹ́ mẹ́wàá ni ẹ dára yín mú ẹ dira yín mú anywhere any corner oye báwọn torí táìmù tẹ́ bá lẹ́ fẹ́ sọ sí gbangba àwọn tó wà nítòsí kan tó débẹ̀ ẹ̀yin bíi mẹ́wàá yẹn náà ẹ dúró dáadáa oye so torí de ìkọlọ́run Olódùmarè kó máa bẹ pẹ̀lú wa àní ṣìṣe àní ṣìmọ́ àní bọ́ sọ́wọ́ rẹ tí ó lọ́ọ́ pa wá oye báwọn tí wọ́n bá ti mọ̀ ládùúgbò yín pé ìṣe mùsùlùmí mọ́ iwájú ilé alátẹ tó máa ń jókòó sí má jókòó ńbẹ̀ mọ́ o ọ̀rẹ́ rẹ tó máa ń wá lọ ilé rẹ̀ mọ́ o ti mọ̀ pé déédéé pé o ti lóye ṣe mùsùlùmí mọ́ ná o ti kọ́kọ́ ṣàgbákò o ti ṣe àwọn àlìjànú tí wọ́n ti ṣiṣẹ́ bá Allah nínú èèyàn torí pé Allah sọ pé èmi ni mo tún máa ń ìsáàtì sátánì sínú àwọn ènìyàn oye báwọn torí ẹ̀ ló fi rí pẹ́ni tó gbógun tí ó pé Dasaki kírun tẹ́lẹ̀ náà ìrìn ọkọ̀ kírun náà yóò sì máa jà fún Islam ìrìn ọkọ̀ kírun yóò sì èrè ní Dasaki náà Islam ẹ wá ń bá Islam jẹ o kò sí tó ṣe kọjá pé àlìjànú kẹ́ni ń ṣiṣẹ́ lára rẹ̀ gbogbo ẹ̀ ni ó sì lọ lórí ilẹ̀ yìí gbogbo ẹ̀ ni ó lọ oye báwọn kò jẹ́ bó ti jẹ́ ẹ ṣeun gbogbo